لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. Akíyín káàbọ̀ sí orí ètò yín, ètò wa Flag Bearers of Sunnah. Eléyìí ni ètò tí ó ti ń dé sí ojúmọ́hùnmáwòrán yín, tí a máa ń gbé àwọn àfáà wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti sọ fún wa nípa ìrìn àjò wíwá ìmọ̀ wọn, àwọn challenges tí wọ́n face àti progress tí wọ́n ti record so far. Wọ́n láyọ̀ láǹfààní láti sọ fún yín pé ìlú Ìlọrin la wà, Gèrè Alimi, a sì wà pẹ̀lú ìkan lára àwọn àfáà wa tí ẹ máa gbọ́ ohùn wọn tẹ́sì máa rí wọn láìpẹ́ jọjọ. Orúkọ tèmi ni Kamil Danfulani. Mo kí yín lẹ́ẹ̀kan sí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ kí n lọ sí apá ọ̀tún mi tí mo wà pẹ̀lú àwọn àfáà wa. Wọ́n dárúkọ wa fún wọn kí wọ́n kọ́kọ́ kí àwọn ará ilé náà kí wọ́n dárúkọ wọn. Bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àwọn àfáà wa kí wọ́n dárúkọ torí ẹ má bínú, ó lè jẹ́ pé báwa ṣe mọ̀ yín sí, ó lè jẹ́ pé orúkọ ó lè tà sí ara wọn. Ya orúkọ kan náà mọ̀yàn sí lápèjúwe nísìn kó jẹ́ pé orúkọ wọn ó lè jẹ́ orúkọ bàbá, ó lè jẹ́ orúkọ ẹbí. So ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Bismillah. Orúkọ mi ni Ali. Bàbá tó bí náà ń pè ní Uthman. Orúkọ family name wa òní Báwà. Báwà náà. So wọ́n á gbajúmọ̀ pẹ̀lú Afá Báwà. Allahu Akbar. So orúkọ ẹbí ni Báwà. Ayọ̀há. So tá bá fẹ́ pè papọ̀ nísìn bó láti wá pè báyìí. Lápapọ̀. Naam. Bí ṣe ń jẹ́ gangan. Uthman Ali Báwà. Allahu Akbar. Ọlọ́run bá wa san ní ẹ̀san olóore. Ohun àwọn afáwa náà ni ẹ ti gbọ́ yìí. Ìlú wo gan-an bí yín sí àti pé ibo gan-an lẹ dàgbà sí? Bismillah. Ìlọrin náà bí mi sí. Ìlọrin náà mo sì dàgbà sí. So gbogbo sẹ́mi mi náà Ìlọrin náà mo ti lò. Allahu Akbar. So ìyẹn lọ́wọ́ mi rí. Allahu Akbar. Tó tá bá sọ wípé èèyàn ń ṣe kékeré nílùú Ìlọrin tá wà ń bẹ̀ yìí, ní tó gbajúmọ̀ òun náà ni pé kéèyàn lọ kéwú lọ́dọ̀ àwọn àfáà. Ìgbà míì ẹlòmíì ó lọ lè kéwú bóyá ẹ̀tọ́ àwọn lè kéwú tó gbajúmọ̀, àbí kan sọ pé kéèyàn lọ kéwú ní ọ̀dọ̀ àwọn àfáà kan. Bó gan lẹ ṣe bẹ̀rẹ̀ ìmọ̀ wíwá? Bismillah. Àwọn òbí tó bí mi wọn kì í ṣe oníkéwú. So bàbá mi jẹ́ oníṣòwò, bẹ́ẹ̀ ni wọ́n tó bí mi náà wọ́n jẹ́ oníṣòwò. Irú òwò ni àwọn wálìdì ń ṣe nígbà tán wà láyé? Àbọ́n ṣì ń bẹ láyé ni? Àwọn ò sí láyé máa kọ́nà wà foríjì wọn. Àmín. So wọ́n ń ṣòwò pákó, wọ́n ń ta pákó. So nígbà tá wà ní kékeré, gbogbo apáta ìmà nílọrin, èyí ó bá ara rẹ̀ ń lè kéwú ni. Ìwọ̀n ò ní múyàn lọ. So abára wa ń lè kéwú, àwọn àtà mú wa lọ, àwọn àtà bẹ̀rẹ̀. So ilé kéwú yẹn náà, ẹni tí ń kọ́ wa náà agbolé náà ló wà. A máa ń pè ní Àfáà Lọ́dún. Àfáà Lọ́dún. Èèyàn gbajúmọ̀ púpọ̀. Tí wọ́n ṣì ń bẹ láyé báyìí? Àwọn náà ti kú kọ́nà wà foríjì wọn. Allahu Akbar. Àmín. So nígbà tí èèyàn wá ń gbọ́n díẹ̀ ní wálídò mi kọ́nà wà foríjì wọn. Àmín. So wọ́n ní ọ̀rẹ́ kan sábà dáadáa. So Ìmáàmù Olébọ́láńlé ni wọ́n gbajúmọ̀ sí. So ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ ni àwọn náà máa ń kọ́ ìmọ̀ ní kéwú. So wọ́n sì á mú mi lọ sí ibẹ̀ láti lọ tẹ̀síwájú. So mo ti parí Al-Qur'an tí a máa ń sọ pé èèyàn ké Qur'an ní Ìlọrin àbí nílẹ̀ Yorùbá. So kìí ṣe ní ha ológèrè akọ wọ́n sì ń ka ń bẹ̀. Àmọ́ a ti nígbìyànjú díẹ̀ kó tó dé pé mo débẹ̀. So bí mo yẹ sọ lọ́dọ̀ Àfáà Lọ́dún, àwọn náà kọ́kọ́ kọ́ wa. So a ti lè pe ara fi papọ̀ ká so pọ̀. So òun ló wá ràn yàn lọ́wọ́ níbi tí yàn lọ tí yàn tètè parí. So mo parí Al-Qur'an lọ́dọ̀ Ìmáàmù Olébọ́láńlé kọ́lọ̀mọ̀ àṣàforíjì àwọn náà. So nígbà tá a parí pẹ̀lú wọn, a tún kí àwọn tírà kọ̀ọ̀kan. So wọ́n kọ́ wa ní tafsir. So láti Baqara náà ni mo láǹfààní àti kọ́ lọ́dọ̀ wọn.
so a sì tún kọ́ àwọn tíra mi lọ́dọ̀ wọn bíi tíra Fawakih ti Sheikh Adam rahimahullahu ta'ala so bá ti bẹ̀rẹ̀ kéwú nù nígbà tó yá a lọ sí ilé ẹ̀kọ́ primary school Salim Malik mo lọ nígbà tí mo parí gẹ́gẹ́ bí àwọn òbí tó bí èmi wọn ò ní gbàgbọ́ nù ìwé kíkà wọn ò ní gbàgbọ́ tí wọ́n sọ di fún yín wọn ò sọ a máa rí ṣe sí pàtàkì lọ́wọ́ ọmọbìnrin bọ̀ tí ọkùnrin ẹni tó jẹ́ bọ́dà kan wọ́n rán nílé ìwé dáadáa kọ́dà bọ́dì ni wọ́n fi sí bọ̀dẹ̀ nìyẹn wá jẹ́ nìkan tí ó burú díẹ̀ bí àdámá èmi náà burú o but àwọn wá rí pé bóyá ilé ìwé tó lọ ó tó jẹ́ ká burú sí lójíkẹ́ nìyẹn burú ok so ó ṣe sí kó wà náà àdámá so wọn ò gbádùn rẹ̀ so wọ́n lọ pé náà ẹnìkan kánú wa o kò ní lọ ilé ìwé lékè ní ọ̀lọ́ so èmi tẹ̀ sí gbà kan tẹ̀ jẹ́ ń lọ ilé ìwé wọn pátákú kọ́dà wọn ló fà ìṣẹ̀lẹ̀ rí bí wọlé kéwú mà tó yá wọn padà ní kí n wọlé kéwú mo wá wọ Shamsuddin ní 1991 Shamsuddin ọjọ́ ti jìnnà mo bẹ̀rẹ̀ thalithu ibtidai níbẹ̀ so a ti ń sí àwọn ìgbìyànjú tẹ̀tẹ̀lẹ̀ nìkan wà a máa ń pè ní bọ̀dá Súlè la máa ń pè bọ̀dá Súlè la máa ń pè ní ọmọ Ìbàdàn ni wọ́n wá kéwú lẹ́yìn ni so àwọn ti kọ́kọ́ kọ́ án kéwú díẹ̀díẹ̀ so Shamsuddin mo ti wá parí ní 1998 so mo lọ Shamsuddin nígbà tí mo kún Shamsuddin so mo lọ sí legal study láti lọ sí Arabic, Islamic and Yorùbá ní diploma ní diploma so nígbà tá kó ń bẹ́ẹ̀ a parí yẹn ní year 2000 year 2000 yẹn lọ́nà tí ní kéèyàn máa láǹfààní súnà díẹ̀díẹ̀ so àwọn ọ̀nà tí èèyàn máa ń gbà rí owó tí èèyàn fi ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àti èèyàn fi máa ń lọ sílé ẹ̀kọ́ so kò fẹ́ rọrùn máa ń gbà yẹn so mo wá fi ṣe sandwich ń gbà yẹn ní legal study náà ni pàtẹ́sẹ̀ dálẹ̀ so but program yẹn ó padà bàjẹ́ nígbà táwa dé 400 level so wípé pé wọ́n ní wọn ò tí ì ní àṣepọ̀ dáadáa pẹ̀lú yunifásitì Kano tí wọ́n affiliate legal study náà gbà yẹn so kò jẹ́ ká ráfàní àti parí ó ti ẹ̀ dárúwó gbà yẹn so wọ́n wá sàwà gbé lọ sí College of Education so láti lọ parí mẹ́ so mo fi have ní NC nínú ẹ̀rọ Arabic Islamic study. Ọlọ́run fi àlùbáríkà sí àwọn ìrìn àjò yìí kó tó di pé a lọ jìnnà ìgbà míì wà tó jẹ́ pé èèyàn máa ń kọ́ ìmọ̀ torí pé ẹlòmíì fẹ́ fi wá jíjẹ ni bẹ́ẹ̀ ṣe sọ láwọn bòmíì bóyá torí pé ó bá a nílé ni ẹlòmíì torí pé bàbá mi lókìkí ó wù mí kémi náà hàn kí ni àwọn nǹkan tó jẹ́ pé ó mú yín sọ pé lágbára Ọlọ́run yín sì wá ìmọ̀ yìí pé mo fẹ́ mọ̀ pé mi náà fẹ́ bóyá mo fẹ́ fi wúlò fúnra mi ní abẹ́ bí àbí nǹkan kan bismillah. Kọ́lọ̀ kó sàmọ̀nà wa. Àmín. So gẹ́gẹ́ bí àdámá èmi fẹ́ kí n ṣàbòsí fún yàn torí mi ní ẹ̀fẹ́ kan ṣàbòsí fún mi ẹnìkan wà ọ̀rẹ́ mi ni a close gan àjọsí kékeré ni àjọ ń gbá bọ́ọ̀lù àjọ wọn ṣe wà òun lọ lé kéwú tiẹ̀ kéwú tó kànlẹ̀ wá ké ló gbajúmọ̀ so òun ló wá jẹ́ ké ní mélòó sí kéwú so wọ́n pè ní ẹni Afa Yunus so láti bí ọ̀rẹ́ láti bẹ̀rẹ̀ àjọ máa ń sọ̀rọ̀ láti kékeré kódà aṣọ orúkọ kan lájọ máa ń wọ̀ Allahu Akbar so gbà mí wà tẹ́kí tí wọ́n fẹ́ ra sọ gan tẹ́kí mo lówó lọ́wọ́ èmi máa rà tẹ́kí kóhun lówó lọ́wọ́ ní ọ̀rà so bọ̀tọ̀ wọ́n ti lọ́lé kéwú ìmọ̀ wọn ibi tí kí ni òye mi ṣe dẹ́ gbà pé tí wọ́n ní asadun lion àbí lágbèjì ẹkùn náà pé àbí kìnìún ìmọ̀ wọn rò pé ní bó ló sì mọ̀ pé asadun kìnìún ní jẹ́ ṣé alifu ní ìtumọ̀ kan lọ́tọ̀ ni ṣé mẹ́gẹ́dì òun ló jà lé kíyàn ní rọ́gbíwà sí so látara bẹ́ẹ̀ o máa ń gbé tíra lọ sọ́dọ̀ rẹ̀ tó kò kọ́ yín o máa kọ́ mi so mo padà sọ́dà fa so ó jẹ́ nìkan tó yẹ pé ó jẹ́ kí n ní mẹ́lò sí ìmọ̀ nínú. Naam, jazakumullahu khairan Ọlọ́run bá san yín ní ẹ̀san olóore fún ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ètò tí ẹ̀ ń wo òun náà ní Flag Bearers of Sunnah Ìlọrin láwà lọ́dọ̀ àwọn àfáà wa àfáà Ali Uthman Bawa
tí wọ́n jẹ́ ìmáàmù Fatima Mosque ní ìlú Ìlọrin. Àwọn ti sọ fún wa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní wá ìmọ̀ ẹ̀sìn. Òun náà ni pé wọ́n jẹ́ kó yé wa pé àwọn bára àwọn lékéwú ni bí ọ̀pọ̀ àwọn bàbá ṣe rí ní ìlú Ìlọrin, Gèrè Alimi. Kọ́lọ́run bá kó dákun kó má ba ìlú náà jẹ́. Tá bá ń sọ̀rọ̀ pé a ṣe súnnà Nabi sallallahu alaihi wasallam, a rí pé nǹkan tó gbajúmọ̀ púpọ̀ nílọrin ni pé kò ní àsìkò gbà tẹ́yìn àsọ̀sín o. Ó ní pé kò ń ṣe nǹkan tó gbalẹ̀ àbí tó jẹ́ pé tó ilé àwọn èèyàn mọ̀ káwọn èèyàn ní wọ́n wẹ́rẹ́ báyìí bí ẹ̀wà náà rẹ̀ sí ni. Bó gan ni tí ń ṣe bẹ̀rẹ̀? Àwọn tí ẹmọ̀ pàwọn kan bẹ̀ tán pẹ̀ ní alùsùnnà pàtàwà rí kéwú ẹni tàbá kan kánú tíràdé àwọn táwà mọ̀ on tabligh. Ní tó sì popular ń gbà náà ni ẹni tó bá ti dárùn gbọ̀n sí títọ́kọ̀ tó rùn kanlẹ̀ tabligh náà ni. Àmọ́ kí ló fa sábàbí súnnà? Nígbà tí a wà ní legal study ọdún tá a parí gangan ni afẹ́ sí ìnáwó tàbí parí ni wọ́n á gbé dáwọ́rọ̀ kan wá, àwọn ọmọ wọn láti Mẹ̀dínà máa ń gbé dáwọ́rọ̀ wá, so wọ́n á gbé wá ibi tán lò fún halik mọ́ nísìnyí ibẹ̀ náà ṣe dáwọ́rọ̀ yẹn. So ìkànnà àwọn ẹnìkan wá ń bẹ náà àwọn tájọ ń lọ sí legal study wọ́n ń pè ní Dr. Umar, ẹnìkan náà Musa. So àwọn ti lajú sírù kan báwọn wọ́n ṣe sọ fún wa ní pé ní wọ́n fẹ́ ṣe dáwọ́rọ̀ àwọn Mádínà bí àtẹ̀lé bọ́yá lè rí minha scholarship láti ibẹ̀. So ibẹ̀ lásà lọ bàtán lọ tá lọ in tó fi sáàbí tàbí gbọ́ súnà yìí gangan ni pé wọ́n ń pè ẹnìkan ní Dr. Ibrahim Iwo, wọ́n ti kú ní sọ́nà bá foríjì wọn, àti Professor Alaro. Àwọn náà kún àwọn tí wọ́n ń kọ́ wa nínú dáwọ́rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Níwà pé àwọn tí wọ́n yẹ pé Yorùbá ni wọ́n, gbogbo ìṣe wa àwọn àpẹẹrẹ ìrísìsì wọn mú wa. Dr. Alaro kọ́nà kó wá sí àdíkò dáadáa fún wa, Professor Alaro ó ní tọ́pìkì tán kọ́ wa níjọ́ yẹn, òun ló jẹ́ kí n gbàgbọ́ yé súnnà kẹ́mà kán dín kan mọ́yàn lójú kán wá sí. Kí ni tọ́pìkì náà? Shurutu qabulul ibada. Shurutu qabulul ibada òun náà kọ́ wa nù tíra yẹn jọ rẹ̀. Torí àwọn tí wọ́n gbọ́ ìtumọ̀ rẹ̀ ni pé àwọn májẹ̀mú tí Ọlọ́run máa fi ń gba ìbádà lọ́wọ́ yẹn, ìjọsìn tá a bá ṣe májẹ̀mú Ọlọ́run fi gbà lọ́wọ́ wa. Wọ́n ní májẹ̀mú méjì wọ́n sì fún aláwọ̀ àpẹẹrẹ ìsirísirísi bí yẹn bá nílá káyì ó ti mọ̀ pé ní òdúlẹ̀ ní sọ. Alákọ̀ọ́kọ́ bí yẹn bá fẹ́ kírun lápèjúwe nísìnyí kó kí n torí t'Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì al-mutaba'ah, gbogbo tí yẹn bá fẹ́ fi ṣe lọ́n kéèyàn fi jọ Ànábì Muhammad torí bá Ànábì ni wọ́n rán, ó fẹ́ jù bá ń lọ. So èyí tó sí làkàyè tèmi nù. Dr. Ibrahim tó láwọn méjì tawhid náà kọ́ wa but method ọ̀kọ̀ọ̀kan náà lò. Àwọn kan bí shirik làwọn ti ní Ọlọ́run ti ṣàánú mi látara ti wọn pé shirik kíyàn ro nǹkan mi pọ̀ mọ́ Ọlọ́run Ọba. In fact ìgbà tí mo délé kìíní yẹn dàmú lákàyè mi, ṣé ìpínyẹ̀ ti fẹ́ kó sínú wàhálà báyìí. Wọ́n á pe àwọn tàjọ lọ atóbi méjì tá lọ láti legal study báyìí. Mo ní in tí àwọn ọkùnrin sọ lánàá kí náà ń gbọ́yé bẹ́. Mo béèrè lọ́wọ́ wọn ní táwọn gbọ́yé rẹ̀. Pàtó tó Dr. Ibrahim náà mo tó béèrè pé kí lẹ gbọ́yé bẹ́, wọ́n ní táwọn gbọ́yé rẹ̀. So wá jẹ́ nǹkan tí èmi náà gbọ́yé. Ṣebí Dr. Ibrahim yẹn nígbà pé ṣírùkù làwọn Ọlọ́run fi ní kí èèyàn gbọ́ súnà ẹ̀tàn rẹ̀. Ṣẹ́gbà tí mo délé báyìí gbogbo àwọn ẹgbẹ́ ọmọlékéwú a mọ̀ pé lákàntì gbogbo táwọn kọ àṣírí sí gbogbo tèmi ìjọ́ náà mo súnà o. Allahu Akbar. Kọ́dà ó ní nǹkan tí ń ṣe lọ́ngbà náà mo sì dágbò ẹnu láwọn sẹ́tẹ̀ tí yàn pé tó eléyìí tí ń bá lọ lọ báyìí mo sì dánú. Mo jẹ́ dákan tó yẹ pé ẹmà tí bá ti rí nǹkan pòdòdó léléyìí ẹmà èmi tẹ́fẹ́ ní sùúrù èmi ò ṣe ni. Allahu Akbar. Èmi bá dé jọ́ kejì mọ́ abádé dáọ́rọ̀ máa sọ́mà yókùn pé èmi ti ṣe báyìí tèmi o. Wọ́n sì wá ṣe báwọn mọ́nà tèmi mo bí pé gbogbo yín sọ pé báyìí náà rí wọ́n kí ní ìbá ti ṣe báwọn kíkẹ́ ṣe sùúrù díẹ̀ náà nítorí pé ẹgbẹ́ bá fẹ́ jẹ mí ẹ lè rí nǹkan tẹ́ ma fi kọ́yà. bọ́ọ̀lù ti ṣàánú mẹ́nu dé. Allahu Akbar. So àwọn méjì yẹ pé Ọlọ́run ló yàn sábàbí kí nǹkan hàn sí yàn pé ìtàn pè ní súnà lélẹ̀ yìí. Professor Alaro
àti Dr. Ibrahim Oníwo ni Allah. Ọlọ́run àforíjì wọn. Àmín àmín. Gbogbo ń tẹ́ sọ kalẹ̀ yìí àwọn kan tó lágbára púpọ̀ nítorí ẹlòmíì ní ìsìn ti ń bẹnu ọ̀rọ̀ oníwé àkáǹtì yìí yán ti ń bẹ́ẹ̀ sí wọn torí pé kí ni àánú Ọlọ́run ní fa. Allahu Akbar kìí ṣe pé inú torí gbogbo nǹkan tó mọ̀ sọ náà ni pé ṣé kò ń ṣe inú ẹ̀sìn ló wà ní kí wọ́n níwé àkáǹtì pé èmi náà ìwé àṣírí ànábì ò láṣírí kankan torí lẹ́yìn sọ ní ìsìn pé ànábì ò láṣírí kankan pé àtẹ́yìn ọmọ fi ṣàdúrà orúkọ Ọlọ́run pé àwọn orúkọ kàǹkàkàǹkà ṣé kò sí ni. ṣe rí òun ló fi jẹ́ pé àwọn tó bá lọ lé kéwú a máa ń sọ fáwọn èèyàn pé kéèyàn má kàfàrà wọn o ṣe tí èèyàn bá ń kéwú wọ́n rí gẹ́gẹ́ bí pé ara kéwú ni kan lé kéwú bìsáàtì o but kò sí ọmọ lé kéwú ọ̀hún tí ò ní rí kọ́dà àwọn àbágbà bá tá wọn ládùúgbò kálukú ní wọ́n ní kùndí ẹwọ́n máa ní sí so bàtà padà wọ́n hàn sí pé àwọn nǹkan wọ̀nyí ṣíríkù ni kò sínú ẹ̀sìn nítorí pé tábà ló wà nú ẹ̀sìn gẹ́gẹ́ bí nǹkan ẹ̀kọ́ tá a kọ́ ni pé nǹkan yìí ń bẹ nú ẹ̀sìn bóò láti mọ̀ pé nǹkan yìí ń bẹ nú ẹ̀sìn ọ̀nà méjì náà ni. alákọ̀ọ́kọ́ ọ̀nà àkọ́kọ́ kárí inú Qur'an ọ̀nà ẹlẹ́ẹ̀kejì kárí inú sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹlòmí wà lórí pé ní àwọn àbáyìí náà ibi sunnah Ànábì wọn ti mú ibi Al-Qur'an náà wọn ti mú bẹ́ẹ̀ ni kọ́dà ó ní àdìsí kan tó máa ń lò pé khudhu minal Qur'ani ma shi'tum lima shi'tum ẹ bá wà tú pé ẹ múnú Al-Qur'ani ní tó bá wù yín ẹ lò lọ́nà tó bá wù yín ẹ fi ṣe tó bá wù yín hadith yẹn ò lálàáfíà o àwọn wà ní sáwọn àwọn kọ́ ni ìbéyàn kan náà ló ṣe bá dí sí ànábì náà tí ìmọ̀ hadith fi wúlò náà mọ̀ àwọn olùmọ̀ nípa hadith wọ́n padà ṣèwádìí pé hadith yẹn hadith ò lálàáfíà ni àpàrọ̀ ẹ̀ má nàbí so bí ẹ̀ bá sì nílà káì dáadáa yóò pa àwọn kan yẹn kò sí ẹjẹ́ fún iná àpèjúwe kan kọ́dà mo mú àpèjúwe ọjọ́ kan mo lọ sí wá síbi kan ni àfáà Lukumanu Sálẹ́kòtò wọ́n láǹfààní àti wà níbi wá sí ìjọ kọ́dà wọ́n challenge mi pé sí bẹ́ẹ̀ náà lórí tó pé ó dàmù lákàyè ẹni ẹ mùkádàmù wa ni ẹni ẹ náà ti kú nísìn wọ́n wá fún wa náà kàlí kan nankali lágbà wọ́n ní nankali yẹn wọ́n lá Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun ló fún Ali wọ́n ló fún Ali nígbàtí Ali fẹ́ Fatima pé Abubakri Fatima ti wù Uthmanu àmì Umar Fatima ti wù àmá Ànábì o Ali ló fẹ́ kó fẹ́ Ànábì wá fún Ali ní nankali òun wọ́n lẹ́bọ̀ ti wà náà tí ó rà náà bó ti súnná ní ìsìn ń dùn mi bó ti súnná torí ẹni ẹni kí mú jáde bó sì wà mẹ́ mọ́ sọ́hun pé Ànábì ló wá fún Àlì pé ló fún sẹ́rí nǹkan ní kò dún lákàí pé sí Ànábì lè fún ẹnìkan kó fún ọmọ rẹ̀ báyìí ẹjẹ́ nǹkan tó mẹ́mẹ́ ni àwọn àwọn tó kankan mẹ́mẹ́ náà kì í sáyà Kùránì kì í sáyà Kùránì pé àwa kan bí ikọ̀ àlìjẹ̀ náà dáadáa báyìí kò sí ẹ̀ nítumọ̀ èyí ó hàn tí ó pẹ́ tó wọn rùn tó bá wá yá ẹ wá mú ìkanna gbogbo ìkanna ara yín ẹja irun erí irun abíyá irun abẹ́ ẹ mú bá wọn ẹ wá fi sí kẹni ẹ wá mú ẹyẹlé èyí tó fọ́ ni pé ìgbẹ́ ìdájí ẹ wá yà àwọn àjò ẹ wá jò ẹ wá fún obìnrin mu wọ́n ní tí a lè fún Fatima nù Ànábì ló sì fún so bàbá láàárọ̀ ni so in ti ń jí àṣírí pé àdúrà ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ irọ́ ni ẹbọ́pọ̀ ń bẹ́ẹ̀ bàbá ń tàbí pé láṣírí pé ní tẹ́ ń pè láṣírí pé àdúrà ní torí kò sí àṣírí kanú Islam tí a fẹ́ mọ̀ pé àdúrà wo ni èyàn máa ń ṣe lànàbí máa ń ṣe fún nǹkan báyìí bí táyé dédó lónìí tí a bá gbẹnu gúgú yóò gbé jáde fún yàn so kò sáṣírí kanú Islam so àwọn ìwòsàn ń bẹ nínú Islam but a mọ̀ true inshallah a tún padà máa débẹ̀ lágbára Ọlọ́run nísìnyí yìí tó jẹ́ ká lọ́bẹ̀ òun náà ni pé ọ̀rọ̀ lè kí ó la fi yà síbẹ̀ ẹlòmíì ó láwọn kùndí tó ti kó pamọ́ yóò sì máa sọ pé ṣe bá dùn Ànábì náà lélẹ́yìí pé inú tíra làwọn ti kà tíra ń bẹ àmọ́ dandan kọ́ ni kó jẹ́ pé nǹkan tí ń bẹnu tíra nísìn báyìí kó jẹ́ pé Ànábì náà ló sọ kọ́lá mẹ́rin kí wọ́n bá sọ pé kọ́lá láò nísìn kò mí pé àbí kí wọ́n tó tún wò ní àsìkò tá a wà nísìn so kọ́lọ̀ kó dákun kó ṣàánú wa ẹ dárúkọ Professor Alaro àti Dr. Látiwò Dr. Ibrahim Látiwò àwọn méjì yìí lẹ dárúkọ pé lára àwọn tí mo lè sáré pinpoint pé wọ́n ní impact lára yà àwọn wo ló tún ní impact tẹ́ pé
àwọn yìí àwọn Ọlọ́run lò ní sábàbí lọ́nà kan àbọ̀nà kejì tá a fi rí súnnà. Ìbéèrè mo fi dáhùn yẹn ó yàtọ̀ sí yìí. Naam. Báwo mo ṣe gbọ́ súnnà yìí òun nìyàn pé dáwọ́rọ̀ yẹn la lọ but ẹ̀kọ́ tọ́pìkì tí Professor Alaro tí wọ́n ti jọ ẹ̀ òun ló jẹ́ kí súnnà hàn sí yẹn pé bí àwọn abẹ́ sí náà àfi ká ṣe bá Ànábì ti ṣe bí ó bá gbàwẹ̀ àfi ká gbà bí Ànábì ṣe gbà bẹ́ẹ̀ náà ni pa shirik tó bọ̀ bó ló ṣe wá pé àwọn tí wọ́n á jàǹfààní súnnà bó ló mọ́ sí àrí practice orí kí yàn practice súnnà ní àsìkò àtẹ́lágbára díẹ̀ ni mo rí orí ọ̀fẹ́ gbà púpọ̀. Allahu Akbar. nígbàtà kú mẹ́ yẹn wọ́n tún wá ní wọ́n ṣe dáwọ́rọ̀ kan ní government high school Adéta so abátún lọ bẹ̀ òun wá jẹ́ ti Yorùbá so àwọn Professor Alaro wọn bẹ̀ láti wá Alimam Muhammad Professor Akọkakuri àwọn wọ́n organize dáwọ́rọ̀ yẹn so ohun tí Yorùbá ni wọ́n kó gbogbo àwọn ilé kéwú sínú ẹ̀hẹ́n so ibẹ̀ yẹn Dr. Alaro wọ́n tó ṣe kíní kan bẹ̀ ìjọ náà Mọ̀lúdì Ànábì ibẹ̀ nípa bídíà wọ́n á máa pèjú wọ́n pa Mọ̀lúdì so ibẹ̀ yẹn àwa ti fẹ́ ṣe Mọ̀lúdì ilé kéwú tí mo wà tàbí afẹ́ ṣe Mọ̀lúdì àti ẹ̀tí mọ́jọ́ àwọn ọ̀rẹ́ mi tàjọ wá lọ wọ́n á fi bí ìpẹ́sẹ̀ pẹ̀lú àkùtọ́ lọ àwọn tó wá ti dájọ́ Mọ̀lúdì ó sàfọ́ ní èmi ò sí léyìn náà o a sà sí léyìn náà so ìgbà tẹ́ pé aláwọn amí ha lọ́jà lọ síbẹ̀ bẹ́ẹ̀ni agbàsà tí yàn agbà lọ́hun náà ó wà púpá sí fẹ́ sí àwọn sákàkiri ibi ẹlẹ́ nìkan wá líkì mímọ́ Professor Akorede ó wá ní pé kí n lọ rí wọn mo sáà rí wọn wọ́n á rí pé Professor Akorede àti wọ́n sì wá sí ní ọ̀dọ̀ wa níbà yìí ní mọ́sálásí oníkatakú bí wọ́n ti ń ṣe wá sí èmi ò mọ̀ so wọ́n wá ní kí n pàdé àwọn ní Sabo line níbo mọ́sálásí oníkatakú wọ́n bẹ dáadáa àṣìdíbẹ̀ nìyẹn so wọ́n wá rí pé máa ń ṣe program bẹ́ẹ̀ ní Sunday wọ́n ṣe láàárọ̀ wọ́n ṣe nírọ̀lẹ́ láàrin mọ́gbà tí ṣáì so báyìí náà sí àtẹ́dì hálùkọ́ yẹn ni so wọ́n kọ́ àtẹ́f sí wọ́n kọ́ àwọn àtẹ́rà míì Riyadu Salihin àtàlẹ́ náà so àwọn ọlọ́wọ́n ló sábà bí pé tí ìrìn àjò yẹn fi continue pé èèyàn pé tàlàfà tó kọ́yàn ń súnà tíyàn kọ́ sínú àtàrà wọn Professor Akorede ni hafidhahullahu wa ra'ah kọ́lọ́n kó bá ṣe àlékún dáadáa fún wọn la ilaha illallah so nínú àwọn tẹ́lẹ̀ jẹ́ àǹfààní lára wọn nípa ti súnà bákan náà Alhaji Aminullah Baba Madina so àwọn náà máa ń ṣe program àwọn Akorede àwọn náà ni wọ́n tọ́ka mi síbẹ̀ pé kí n máa lọ sí program wọn láti bíbá yìí òṣèré àmọ́ lọ́ngbà yìí náà every Friday so àwọn hálùkọ̀ tí a máa ń lọ́nu so àwọn tí yẹn jẹ́ àǹfààní súnà pọ̀ torí àwọn program tí wọ́n ń ṣe tí wọ́n máa ń ṣe tó jẹ́ bí dáwọ́rọ̀ àwọn àfẹ́ ìrísí tí wọ́n máa ń gbé wá but kí ní àfà wo ló kọ́ yan súnà o àfà wo ló kọ́ yan súnà o tí yẹn kọ́ súnà lára wọn so a tọ́ka sí Professor Akorede àti Alhaji Aminullah rahimahullah ọ̀pọ̀lọpọ̀ àṣẹ ní mọ́sálásí tá a wà tí ẹ jẹ́ ìmáàmù ń bẹ̀ wọ́n ní Fatima Mosque ní Òpómàlú kọ́lọ̀ kó dákun kí ó bá wa san ní ẹ̀san dáadáa jẹ́ ẹ lè sọ fún wa nípa àtàn mọ́sálásí gan bó ló ṣe lálẹ́ wò àti pé torí nísìn ládùúgbò yìí ó dàbí pé mọ́sálásí nìkan la lè fẹ́ sọ pé mọ́sálásí Sunnah tuntun tó wà ládùúgbò yìí ó lè ti máa wà ń bò mí tèmi lè máa mọ̀ ọ́ ẹ lè tèmi mọ́ lèmi sọ yìí o pé báwo gan ni mọ́sálásí ṣe bẹ̀rẹ̀ bismillah. ẹ kàn ní sùn fún mi díẹ̀ díẹ̀ fẹ́ gbà síbò díẹ̀. bismillah. kọ́nà bá sàlékù dára fún àwọn afáwà àmín. Professor Akorede hafidhahullah wa ra'ah akẹ́kọ̀ọ́ pọ̀ lára wọn àwọn láìsọ́pọ̀lọ́ fi sára bí Fatima Mosque wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí ní oníkatakú mọ́ yé sọ fún wa 1993 wọ́n bẹ̀rẹ̀ wáàsí bẹ̀ 1993 wọ́n ṣe wáàsí pẹ̀lú àwọn jàmáà láàrin mọ́gbà àti ìṣá ìgbà tó yá tí wọ́n rí pé àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan ti ń wá wọ́n wá ní àwọn ọ̀dọ́ yẹn wọ́n ní kí máa wá ní ọjọ́ Sunday yẹn náà bọ̀t kó jẹ́ àárọ̀ ìgbà tó yá ibi ọ̀fẹ́ gbà wá má a máa ń lo mọ́sálásí tẹ̀mímù láàrin mọ́gbà àti ìṣá so bá ṣe lọ́nu àwọn ẹmọ̀ wáàsí tí wọ́n ń ṣe ń takọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti wá fẹ́ lé prof kó mẹ́wọ̀n ní mọ́sálásí oníkatakó
but ìmáàmù gbà yẹn tá a lè pè ní ìmáàmù jẹta so kọ́lọ̀ bá kó bá foríjì bàbá ìmáàmù ní katako àwọn ni wọ́n jẹ́ kárí bàbá lé wọ́n jẹ́ kárí prọ́fù lé gbàtẹ́ bá yẹ kú òun náà tó rí wọn lé so wọ́n sì gbìyànjú kọ́dà èdè sísẹ àwọn àfáà ni wọ́n pẹ́jọ wọn lọ bá gbà tó padà wá yá ẹni tó jẹ́ ìmáàmù Gàmbàrí tàná àwọn náà padà wá pé prof pé kú mẹ́ fún wọn tó bá lọ dáwà láàlẹ́ ọlọ́kọ wọ́n ní ìwọ lọ dàdúgbò wọn rú so prof sí kú mẹ́ nìyẹn so gbogbo mọ́sálásí tí wọ́n bẹ ládùúgbò káàkiri ọdún gbogbo mọ́sálásí tí wọ́n bẹ ládùúgbò ó fẹ́ lójú mọ́sálásí kan táyì ti ṣe wá sí táàmọ́ ń lọ káàkiri so wọ́n ti wá lọ sí gbogbo àwọn mọ́sálásí yìí àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí náà wọ́n ti wá lọ gbogbo mọ́sálásí káàkiri pé àwọn agbájẹ́ ilé wọn o àwọn mọ́sálásí tàà tí ìdé wọ́n ti ní kán gbà alálejò ń bẹ́ ìròyìn ti kàn káàkiri sẹ́wọ̀n pé gbà kan fẹ́ tú súnà ni ẹ̀yin rẹ̀ bá ti wájẹ́ ládùúgbò yìí ọ̀nà jẹ́ wá tẹ́ fẹ́ dí àsìkò bẹ́yìn náà gbogbo àwọn mọ́sálásí tàà ti máa ṣe wá sí pápátá wọ́n ti ní kán lọ lé wa kó ń bẹ́ àwọn mọ́sálásí tàà ti máa ṣe wá sí àyíbá mọ́ wọ́n bá lé yín bẹ̀ wọn ẹlẹ́ fẹ́ dé sí àyín mo fẹ́ kárí bí dé sí bọ̀ tí wọ́n wá rí mọ́sálásí kan lọ mọ́sálásí ilé wa family house ti wa wọn ò rí bẹ̀ lọ so ìgbà tí àwa kó mẹ́bàá ìta kó pátákó àwa lọ sí mọ́sálásí ilé báwà mọ́sálásí ilé báwà wà lọ síbẹ̀ ìgbà tá a débẹ̀ ọdún àwa ti ń ṣe program kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Fred la máa ń ṣe program tá a kó lọ sọ́hùn olè tá a máa ń ṣe ní àárọ̀ Sunday gbà tó yáwá ìdé bọ́n sí lọ bá àwọn ìmáàmù mọ́sálásí wa náà pé àwọn ọmọ yìí wọ́n lé wọn lẹ́yìn lé wọn àwọn náà gbìyànjú àti tó pé mọ́sálásí ilé wa ní kò rọrùn fún wọn láti rí ṣe so gbà tó yá wọ́n ní èyí tá gbé wá yìí ó ní àwọn ò fẹ́ rí mọ́ wọ́n sá ń fa lọ títí ó wá díjọ́ kan wọ́n wá tí àwọn béèrè kan sí mi wọ́n ti plan ní o wọ́n ti plan pé wọ́n lọ béèrè báyìí lọ rẹ̀ so dá kí ẹ̀mọ́ kúnlẹ̀ bí ìtàn bí ìnáà nù ìkúnlẹ̀ ò dá o àwa ṣàlàyé rẹ̀ mo tọ́ka sí tíra Sheikh Adam méjì dí àpọ́n pé ní ad-dinu nasiha sí ọ̀dá mọ́ ló kọ́ ó wà ń bẹ́ al-islamu wa taqali jahiliya ó wà ń bẹ́ mo tọ́ka sí ọ́díò Sheikh Kamaluddin kọ́ra mo tún pílẹ̀ rẹ̀ fún wa mo padà mú wa mọ́ pílẹ̀ rẹ̀ mo tún tọ́ka sí tíra Ibn Fodio so bá mo sọ báyìí dé ẹni kankan dì lẹ́yìn ẹni kankan di pláni tó bá rí bẹ́ẹ̀ ọgbọ́rọ̀ sí wà sí yàyí má bàbá kan wá ń bẹ Ọlọ́run fi hàn sí àbígbà ni o bàbá yẹn inú fámílì wa náà wà tàbálẹ̀ yẹn kórìíra àyẹ̀mọ́ súnà bàbá ni la ilaha illallah tó bá ráwọn mọ́sálásá yóò lẹ̀ wọ́n dì ní bàbá yẹn èmi máa tí wọ́n fẹ́ dárú wàhálà báyìí mi fẹ́ kó sí mbẹ̀ torí ó yẹ̀rù pé yóò kó náà ni àmọ́ ti wà nù ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ẹ̀sìn yìí ẹni tẹ́ rò pé ó lè ṣàánú ẹ̀sìn yìí ó ṣàánú ẹ̀sìn yìí Allahu akbar bàbá yìí wọ́n ń ṣe náfìlà lọ́jọ́ ń kírun lọ ní kò bá rún jẹ̀mọ́ olójú olóró ń gbọ́ ń sálámà tán wọ́n ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni sọ pé ọkọ̀ ní mọ́sálásí látò nílọ bàbá ní kí nìdí Allahu akbar wọ́n náà gbọ́n tó wí ní àjọ ń gbọ́ ni ó ní kò dá àmọ́ kò lọ́rọ̀ wọn ni ó ní sí wàdámọ́ sọ sí Kàmálì sọ ní tẹ́wà sí ni pé ẹ lọ gbogbo tíra wọn ẹ̀yin náà kúrò àmọ́ tó kéwú tẹ́ bá ti wá rí bẹ́ àjọ lè kó yáyìn ni Allahu akbar bẹ́ẹ̀ bá ti wá rí ẹfilẹ̀ mọ̀ sí wá sí ẹwà nǹkan mẹ́tẹ́ ilé nù kéèsì ilé so ilé ń sàfi lọlẹ̀ gbà yẹn so ariwo yẹn wá ń pọ̀ lọ́tún lósì wọ́n ti ń challenge àwọn tó jẹ́ imam pé ẹ̀yin nìkan ló kù ládùúgbò ilẹ̀ tí wọ́n lé so bọ́dà kan wá ìgbà yẹn dẹ̀rí bá tó ti lánú kọtakú àti ń gbìyànjú pé bò ní àti fẹ́ níbò mi àwọn dáwó gbogbo ta dájọ́ nígbà gbàgbé 40,000 àrídágbà Allahu akbar so àwọn bá ti fẹ́ rílẹ̀ àfẹ́kójú àdúgbò yìí lọ bà tó yá àbárílẹ̀ bíbà yìí nígbàtà rílẹ̀ wọ́n rẹ̀ ta wọ́n talẹ̀ yìí bó ṣe mọ̀ yìí nígbà náà ní 2005 wọ́n ta ní 200,000 naira ẹgbó wọn ilẹ̀ tí ó ta plot ilẹ̀ tí ó ta plot wọ́n ta ní 200,000 naira lọ́dún wo ni ya 2005 Professor Korede hafidhahullah wa ra'ah gbàtàrí 140,000 àwọn náà padà kó ìkàlẹ̀
àwọn náà kó 160,000 kalẹ̀ tó fi complete ní owó odidi 200 àmọ́ àwọn pé jẹ́ mọ́ kí lárí dá 40,000 náà owó nígbà náà bá so gbàtà àwárà so pressure yẹ́ ti wá pọ̀ ní family house wa akàrà lẹ̀ kalẹ̀ ní àti bàbá ti fẹ́ sí brother kan wá àwọn náà ní Báwa hospital kọ́nà bá ṣe rárá fún wọn àwọn náà pè mí Ali mo ní ọkù fún wọn o wọ́n ní torí pé ìmámù yìí sọmọ ilé wa a wá jẹ́ kí ìmámù lẹ́nu ọ̀rọ̀ àti bọ́ lọ́nà sí wá sí wọ́n lánàá bí kò ní Mákà wọ́n lè lọ Mẹ́dínà wọ́n lè wọ́n lè inú àbí èyàn ẹ̀fẹ́ tàbí ànábì ni ó sàṣì bí àdájọ́ náà wọ́n ni mo ti gbọ́ kán fún mi lóṣù kan ká fi wá ibòmí wọ́n láwọn fún wa láàrin oṣù kan òun ni mọ́sálásí ìjáde Allahu Akbar wọ́n sì kọ́ mọ́sálásí tí èbá ṣe pé wọ́n fẹ́ ṣe ní off chair ni kò ní gbà wọn lọ́sẹ̀ méjì so láàrin oṣù kan àbọ̀ òun náà parí mọ́sálásí yìí Allahu Akbar so bá ṣe gbéra láti ilé Báwa wá sí Fatima Mosque sẹ́gbà tán ní mọ́sálásí yìí Ọlọ́run ní owó kò tó parí síbẹ̀ Ọlọ́run ní owó Professor Kóredé hafidhahullah ọ̀rọ̀ wọ́n ní gbogbo mọ́sálásí náà máa ń kọ́ pátá káàkiri àwọn èèlọ gbàwé kan ní ministry kan àmẹ́lẹ̀ yìí tó láwọn kan bẹ̀tán gí àgbà adájọ́ gan tí wọ́n ní interest lérí gini yìí kọ́rọ̀ àdédàkọ́ tí wọ́n ní àgbà adájọ́ ni wọ́n ní interest lérí wa mọ́sálásí ò gbọ́dọ̀ wù sí wọ́n tán gbọ́pàá nǹkan mọ́sálásí yà yìí ẹsẹ̀ kan náà abájí tó láwọn bí àwọn tí wọ́n wà ní town planning wọ́n bá láwọn owó mọ́sálásí pé wọn ò fún ní àpúpà ọ̀nà òdé bẹ̀mìnà aláti gbà ta ní wà fún ní ìwé tí tọ́nà òdé yà yìí abágbé sí wọn àpapà tún jábọ́ so tí tọ́nà fi kọ́ mọ́sálásí Fatima fún wa ìtàn rẹ̀ nínú sókè nìyẹn Allahu Akbar abẹ́lọ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kí ó dákun kó bá wa san gbogbo àwọn tí wọ́n lórí pa kan àbí kejì tí mọ́sálásí tó fi wù dókè gbogbo àwọn tẹ́ dárúkọ àwọn tó ń bẹ láyé àtàwọn tí Ọlọ́run bá ti pè sọ́dọ̀ kọ́lọ́run bá kó dákun kó ṣe àforíjì fún wọn àwọn tó ń bẹ láyé kọ́lọ́run kó dákun kó bá wa san wọ́n ní ẹ̀san olóore eléyìí náà yóò máa jẹ́kọ̀ fún wa kò ní pé kò sí nǹkan tí sùúrù tó ṣe tì torí nǹkan táwọn àfáà tí wọ́n là kọjá yìí wá jẹ́ pé ibi téèyàn bá ti ṣe sùúrù ni ó súnmọ́ kí mọ́sálásí ìgàn kó mọ́ lálẹ́ o. lẹ́jẹ̀ sáré rántí ọ̀rọ̀ kan brọ́dà wa yẹn ó wá díjọ́ kan wọ́n sí náà tí wọ́n ní hospital yẹn àwa sì náà kan ní family house wa àwọn ni ó wá dásìkò òun ẹ̀wọ̀n tí kú ń bẹ̀ àwọn ni jẹ́ tó mọ́sálásí yìí kìlọ̀ kírun bẹ̀ lónìí Fatima Mosque àwọn adébẹ̀ wọ́n wá sàkíyèsí àwọn kan tó pọ̀ láti gbàtà ti dé jọ́ksàn yẹn láti wọ́n sàkíyèsí tàbí dé àyẹ̀ wọ́n á dá padà síbi táwọn sọ fún mo sọ fún ọ kánlé lọ wà ní sí sáyé gbọ́ tó bá yíyá yìí wọ́n ti dáhùn tí ń sálámọ̀ sí ọ sàwọn àlékún tàbí ọmọ sálámọ̀ sí ọ ni so láti lè fi pé sùúrù kò sí nǹkan tí tó ṣe tì Ọlọ́run kó dà kó bá wa san wọ́n ní ẹ̀san dáadáa ní ibi tí mọ́sálásí wà nísìn báyìí a rí pé bá ṣe sọ kò sí èèyàn ní challenge kan àbí kejì títí ilé lẹ́ti sọ yìí gbàtẹ́ débì àwọn ìpèníjà wo lẹ kọjú látọ̀dọ̀ onísúnnà ní àbọ́dọ̀ àwọn tẹ́ pé wọ́n ṣe súnnà tó rẹ́dò míì ó kórìíra gbogbo nǹkan pé tẹ́ bá sọ pé súnnà lélẹ̀ ìkórìíra sì bẹ̀rẹ̀ àwọn ìpèníjà wo lẹ kojú gbàtẹ́ débì. ìpèníjà pọ̀ gan o so alákòólákọ́ sọ náà nígbà yẹn gbogbo àwọn èèyàn ládùúgbò yìí wọn ò dé àyìn pé ẹmà ìròyìn ti káàkiri kódà sáfù yìí kéékún sáfù kan mìíràn bí mẹ́wàá bí méje bí méje so ìgbà tó yá àwọn kan wá wọ́n tún lọ so díẹ̀díẹ̀ pẹ̀lú sùúrù so ẹ pé a máa ń ṣe wáàsí ìwáàsí tá a máa ń ṣe wọn ṣe pé ẹlòmí mọ̀ rí sí bẹ́ẹ̀ni ìtàn sọ pa àwọn eléyìí mọ̀ yàtọ̀ sí wẹ́rẹ́ so báwọn yẹn sí ń wá ládùúgbò nù báwọn ládùúgbò nù alẹ́ nìkan wá láti kó ó wá fíṣítì ẹnìkan yà yẹn ni o bí tẹ̀blígì ni pàtó wá dímọ́lá sí wa tó báyàn ṣe pọ̀ abẹ́ kírun gbogbo ara fíràn gbọ̀n ẹni wá pé bóò láti rí yẹn kójọ yàn báyìí àlọ́ owó àyẹ̀ láti lè ẹkọ́ tẹ̀blígì lẹ́ni yẹn so ó fọ́nì sí gan so díẹ̀ in fact
àwọn yẹn padà kọ́ àwọn ọmọ fún wa kọ́mọ kọ́ wọn ní kéwú Allahu Akbar. so bí tọ́lọ̀ tí wá sáànú nìyẹn so bí àwa láwọn wàhálà kan nígbàtí a dá skúlẹ̀ kí ló bí skúl ni pé a ní lájílẹ̀ fún àwọn ẹ̀tàm àwọn òrukàn so àwọn òrukàn yìí alámọ̀ràn wọn ní a máa ń dáwó dáadáa nígbà tó yá wá rò pé owó tá ń dá yìí gẹ́gẹ́ bí ẹ̀dá mọ́ nìyàn yóò padà sú wa kọ́dẹ̀ ẹlòmí òní wá mọ́sálásí mọ́ láwọn ni ẹ jẹ́ ká ní ọ̀nà kan tí owó máa gbà wọlé tálẹ̀ máa fi rọ́nu àlámọ̀rí àwọn ọmọ òrukàn wọ̀nyí àwọn amúrí sí mọ̀ràn wá bá ní ká dá iléèwé lẹ̀ nígbà tá bẹ̀rẹ̀ inú iléèwé mú láti bẹ̀rẹ̀ àwọn ní ká mọ́ mọ́sálásí ìrùpẹ́ nìkan dọ́rẹ̀ wò láyé mọ́sálásí láti wọ́n kọ́ àwọn èèyàn tàbá kásùbá tàbá yìí àwọ̀ akáyẹ ní tàbá káyẹ ní a ṣe àtò tí a wọlé a dá sí mẹ́rin ni kíláàsì mẹ́rin lá nígbà náà so at least bàbá ti ríyàn owó tàbí ń sanwó àwọn ọmọ òrukàn àwọn òrukàn kàwé wọn kàwé owó ó ti kọ́ kó mẹ́na àwọn kàkọ́ náà kó àwọn ọmọ wa kọ́dà mẹ́rin àwọn jẹ̀mọ́ ṣe pé àlèsàfẹ́kù rú wọn o wọ́n yí múlẹ̀ alẹ́ rí pé ilé ìwé ní mọ́sálásí so bá ṣe ń bá lọ́nà bí eré bí àwàdá ní o bá ṣe ń kọ́ mọ́ lọ́tọ́nà ó strange gan mọ́sálásí ilé ìwé mọ́sálásí ilé ìwé kálukú wa wá ẹlòmítẹ̀ àfihàn tó wá náà ni bá ṣe ń bá lọ́nà yẹn in fact bá ti rókà náà bá ilé ìwé wá rí pé ayé gbà wá mọ́ a nílà káyì kan pé a nírò ní pé a lè kó yà yẹn gbogbo plan wa náà ni pé mọ́sálásí náà lè torí pé a lè kó mọ́sálásí náà àti primary àti gbogbo ẹ̀ mọ́sálásí náà àmọ́ gbé lókè sí náà ni so bá tó yá bọ́sí lè ṣe wọ́n bá lọ sí ministry àwọn kan bẹ̀ wọn lápúrúfà the funny ni pé mọ́sálásí náà ti ń kọ́mọ ní iléèwé wọ́n tún wá ń dá mọ́ àdúgbò so àwọn kan mẹ́ta tán fi wọ́n kọ́ kan wá nù so because gbogbo ọ̀pọ̀lọpọ̀ àtán níléèwé bí ìgbà pa túlé wọn ni ibi ìlà wọn máa ń darí wá wọ́n ti rán kún yáyì so gbà tó yẹ báyìí bọ́ sí lẹ́ láti Ministry of Education máa lẹ́gbẹ̀ẹ́ àgbọ̀ kàwé yáyì mọ́ òkìkí kan lọ Ọlọ́run ṣàánú àpúpọ̀ Allahu Akbar ṣe pé ọjọ́ Friday ni àwọn yẹn wà kírun jùmọ́ ọkọ̀tẹ̀ tí ṣe jímọ́ gbà náà okay àwọn mọ́lẹ̀rẹ̀ ti túká kó tó di pé wọ́n dé ìyẹ́ pé kò sí ẹgbẹ́ agbọ̀rọ̀ ríbò mi kó tó di Monday náà ṣe wọ́n ti dálé ìwé rúnù àgbọ̀rọ̀ ayémọ́nù so àwọn ansálọ alájà kan bẹ elépo alájà yẹn mú kan dáadáa ni so wọ́n ní ọ́fíṣà ní ẹgbẹ́ mọ́sálásí àwa lọ sọ́dọ̀ alájà wọn ní olórin ibi tán máa bí fẹ́ǹsì káàpàkì wọn ní ká máa lò kẹma fi ṣe school àwọn ní ká máa lò láàrin Saturday Sunday ni o àdísáré kan àwọn máa rí bí wọlé níjọ́ Monday alájà ayí ọmọ sídí aláyà ti kú nísìn ọlọ́run sáwà foríjì wọn àlègbàgbé alájà wọn because ìbá sí àwọn ọlọ́run sáwà gbígbà náà ni skúl yóò kú yẹnyẹn ní rí mọ́ ní mo la fẹ́ lò so bí tàwà lò nìyẹn ẹni tó tún wá jẹ́ Commission of Education gbà yìí náà ó tún wá jẹ́ nìkan tí ẹnìkan mọ̀ òun náà ti gbọ́rò yìí àwa sáré lọ sọ́dọ̀ rẹ̀ ó ní tẹ́sì ni pé ẹkọ́ lọ wábì kan náà ti wábì kan kẹkàn sáré sí kìnnìkan bá sí wábẹ̀ ẹni ẹ abátún lórí ibi kan arẹ́ntì rẹ̀ bàtà arẹ́ntì rẹ̀ so abátún lò dájí padà arábẹ̀ ọ̀nà so nínú àwọn ìpẹ̀lú ìjàtàrí nìyẹn nínú àwọn ìpẹ̀lú ìjàtàrí kọ́dà rẹ̀ tó dẹ́rù ogun báyàn ó tún lè tó bá ń ẹni yẹn sọ nípa kí ló wíńgbà náà ó ní pé tí bá díjọ́ méje kí mọ́pẹ̀ olókọ̀ wọn lérí mọ́sí bí dí àmọ́ kúnlẹ̀ mọ́ náà nípa ó lérí sí pé kan sọ fún mi pé jọ́ méje wọ́n fún mi kọ́nà ń jọ́ náà tó sọ fún mi yà yìí à ń kọ́mọ kí ó lọ́jọ́ náà ni ẹ mọ̀ kí ẹ̀kọ́ gbọ́n kan alamisi la gàrà pé tó rẹ̀ ní yìí ó ní ogun bú lọ́rọ̀ tọ́ o kí ní kanú wá sọ́pọ̀lọ̀ mi jọ́ náà ni pé fákìrù ṣe ilá yóò tí sẹ́ni tí ò ní nǹkan lè fún yàn ni mo rántí pé gbogbo tábà lọ bí òde àdúrà láyé àdúrà kan tó máa ṣe fún bàbá nù ọlọ́mọsá bá fún ọlọ́mọkùnrin wọ́n bá fún ọkùnrin mìíràn wọ́n tó ọ̀rọ̀ ọmọkùnrin gbà ló wá sọ pé yẹn kan ní ìdíjọ́ méjì ìbí náà wá sọ sí rí mọ́ alùmọ́kí fóònù kó náà lè gbọ́
àbá láńjọ́ méje àmọ́ ìdíjọ́ méje mo máa ń ṣàdúrà kan láti gbà wọn pé ọlọ́run fẹ́ pọ́ ti kádàrá pé láńjọ́ méje ní ọlọ́run mo fọlọ́run bí ọ́ fi dójú tí ọkùnrin yìí fọjọ́ kan kún ní máa ń sọ bẹ́ẹ̀ sẹ́gbà tó díjọ́ keje tí mo jí báyìí tí mo wá mọ́sálásí mo wá sọ hospital bí bá kú lónìí ìbọn mo pa mí mọ́ tó dájọ́ méje kún ogun ní ẹmọ tó padà sọ ó ní tí ìyá rẹ̀ mọ́ mọ́lá torí ìyá rẹ̀ ẹ̀gbọ́n mi ni so nínú àwọn challenge tó ń fèsì ni pé nígbàtàṣẹ̀ bẹ̀rẹ̀ súnnà mọ́sálásí ilé kéwù kan wà à ń pè ní Nuru Daya ńgbà náà ilé kéwù àfáyínsà mọ́ sọ yẹ́nà mi so àjọ ń kọ́ mọ́ bẹ̀ ni bí mi sì á gbọ́ súnnà yìí ìkún lè kéwù a máa fàyẹ ń ṣe kí ṣe gẹ́ni kí n kú tánbálé yẹn fi ẹ̀gbẹ́ lọ yẹn láyé afáyẹ fi ẹ̀gbẹ́ lọ mi a máa kú kí ni àwọn bí àwọn ìpàdà sọ ibẹ̀ ní tí wọ́n mú àwọn ọmọdé ẹ̀dẹ́ náà wọ́n ti ń kọ́ àkọ́kọ́ mo ti kọ́ àwọn obìnrin mo ní ètò kan tí mo ṣe fún wọn tẹ́lẹ̀ lecture tí mo ṣe fún àwọn ìgbà tí súnà dé mo yí lecture yẹn sí súnà ni so àwọn ọmọ yẹn tí wọ́n in fact ìṣiṣẹ́ àwọn ọmọ tí ń yàtọ̀ kọ́dọ̀ lẹ́nìkan tí àfáyẹ tí ó fẹ́ràn gan ọlọ́gbọ́n lẹ́mọ̀ kéwú ọmọ yẹn wá jẹ́ bí wọn so ẹni yẹn ni ìyàwó Dr. Sayuti ní Gama so báyá ìyàwó ẹlẹ́kejì wọn bẹ́ẹ̀lẹ̀ kẹta wọn ni Amina ni ẹni yẹn jẹ́ ó máa ní ó dùn wọn àfáyẹ̀ tí wọ́n pọ̀ so ó ti wọ hijab ó lọ síbi ìkan kó tó dé ó rí pé nígbà kẹ́ bá dalé irú kẹ́yìn tó dé ni so kìíní yẹn ó sàwá ṣe títí so program àsìkò táwọn ṣe program yẹn ó bá tún ní ilé kí ó fẹ́ máa ṣe program kan lásìkò náà so a bá tún fi sí àsìkò míì ó tún lásìkò yìí náà a fẹ́ ṣe program mẹ́ aló níjọ́ kan tí nǹkan àwọn kéwú lọ́wọ́ nǹkan lọ́wọ́ ni wọ́n lo bọ́ọ̀dù lọ́wọ́ ó ní kọ̀ọ̀kan máa gbé bọ́ọ̀dù fún mo fẹ́ lò wọ́n lọ pé òsáàsù nǹkan sí ọ́ ni wọ́n sì aláwọ̀ sí gbé bọ́ọ̀dù pọ̀ wájú mi kí lẹ́wà máa fi kọ́ àwọn ọmọ sílẹ̀ ò tó di grace ìkú o ẹ̀mfẹ̀ẹ́nú continue bẹ́ẹ̀ ìyìn torí ẹ̀kú ń lè kéwùn ṣe pé àwọn ìsìtí tí ń ṣe pé kẹsà kúrò pé tó ọlá èmi ti kúrò lè kéwùn àmọ́ ìyìn kú ń lè kéwùn pé àjọ fàdébì kan náà ni at least mo ráhàn mẹ́ta fà lọ́kùnrin tó ṣe súnà àwọn obìnrin wọ́n tó mẹ́rin àbí márùn so wọ́n tó padà wá yá afárí pé bá ti ń bá lọ yìí ìfẹ́ gba ọmọ tán lọ́rùn fún ẹ̀ lọ́wọ́ pè mí tó ẹ kókò pè mí ní dìsí wà mẹ́ o àjọ pín mọ́ra lọ́wọ́ ni ó wá pè mí ó ní mo fi Ọlọ́run bí ọ ó sàásọ àwọn ọ̀rọ̀ pé ẹni tó bá jọ pé ẹ̀yẹ̀ sí wà dáma ọ̀nà tí wọ́n wà kí sójú ọ̀nà àlejò gbépọ̀ àfáyí báyìí pé kò sójú abẹ́rẹ̀ ń kú tó kọ́ lówe èmi ò mọ̀wé o kọ́ra ẹ̀ ní kú ó wá fẹ́ràn pé náà kò nílé kí ó ìfẹ́ rí ọmọ ṣe pé pàpàdà á dìjà mo ti ní ọkú wọlọ kú sónú àwọn pẹ̀lú ìjà mi kọ́dà ó lè débi pé ńgbà mo fẹ́ fẹ́yàwó ìyàwó alákọ̀ọ́kọ́ mi wọ́n wá kóra wọn jọ afákanáà ń bẹ olókọ́ ìyàwó mi yẹn kéwú àti bí àwọn méjì kan ládùúgbò nígbà tí ń ṣe súnà ṣé kí tó má lóbìnrin ẹ má fún ìyàwó kọ́dà wọn ti lé wọn apá rẹ̀ gan ti bínú sí bàbá mi kọ́ ló bá foríjì wọn alájì fúnra wọn lọ́lọ́bẹ̀ ìkọ́ ọmọ mi lọ́mọ o ní tí ń ṣe ti tẹ́mi lọ́rùn so kí n tó rí ọmọ ń fẹ́ ó tọ́dún mẹ́ta mo padà rí fẹ́ inú mi wá dùn tó yẹ pé òun padà rí fẹ́ náà nípa àkọ́dún yóò dùn mí inú mi wá dùn pé ọmọ tẹni wọ́n fẹ́ àti gbogbo aláàtẹ́ ẹsẹ náà pàbó ló já sí so kọ́dà ó láwọn ọmọ kan gbà kan tẹ́ pé wọ́n ṣe lé mi kún lé kéwù ìyìn dá lé kéwù lẹ̀ àmọ́ program tí ń ṣe fáwọn ọmọ yẹn ń continue ilé wa láwọn ń lò ó wá rí pé gbogbo àwọn ilé kéwú wọ́n wá sí hálùkọ́ wa ìyàtọ̀ wọ́n ti ń bá wọn ẹmọ́tọ́ tó ṣe wọ́n wá lọ sí ilé àwọn òbí àwọn ọmọ lọ́kọ̀ọ̀kan ni o àwọn ọmọ yìí ti ń lọ báyìí o tí a lè sọ fún wọn rẹ̀ o kán mọ́ lógún kán mọ́ sígbá kán mọ́ kúnlẹ̀ ẹ̀dá òbí kan gbọ́yìn tí láyé so ibi tí wá rí túpọ̀ pátánù so tí àwọn etí ò yá tààrí padà kọ́dà ń bá àwọn ọmọ lónìí mọ́ kàmílà pé wọ́n sì kó bá àwọn yìí ni so nínú àwọn àpèníjà tí èèyàn ní nìyẹn. Assalamu alaikum. Nínú bí ẹ ṣe sọ àti pé nínú tí gbogbo wa tá mọ̀ ni pé kò ń ṣe pé súnnà ni ló lálẹ́ wù ní gbogbo àwùjọ wa torí pé in tá mọ̀ náà ni pé bẹ́ẹ̀ bá ṣe Tìjàníyà èèyàn ṣe Kọ̀dìríyà wọ́n gbọ́ pé
gbogbo late 90s early 2000 so tọ̀ríkọ̀ wo gan lẹ̀ ń ṣe alákọ̀ọ́kọ́ àti pé kí ló lé yín kúrò ńbẹ̀? Okay, tọ̀ríkọ̀ tí mo ṣe Tìjàníyà ni kódà gbà wọ́n fẹ́ ṣe aláàjì wa kan lè pè mí ni wọ́n ní tọ́wọ́ tọ̀ríkọ̀ wọ́n ní kí wọ́n ṣe Kọ̀dìríyà wọ́n ní kí wọ́n ṣe Kọ̀dìríyà o mo ní kí ló dé wọ́n ní sábùkádì máa ń bínú púpọ̀ wọ́n ní kí wọ́n ṣe Kọ̀dìríyà so Tìjàníyà tó fíà wọ́n ní kí wọ́n ṣe tó àwọn òṣè súfì o tó wá tẹ̀ wọ́n fẹ́ ṣe Tìjàníyà ni wọ́n máa ṣe Tìjàníyà là ń ṣe but ìyẹn ò dípù náà but ìyẹn ní mukadam tẹ́ gbọ́wọ́ lọ́dọ̀ wọn. ẹ̀yìn mo ti gbọ́wọ́. Okay. So ìyẹn gbọ́wọ́ a kàn máa lọ sí sáwí sẹ́mà so a bá sì lọ sáwí a tún kú mẹ́ a sì mọ̀lúdì àwọn kan tàn sí yúbá náà lọ. So kò sí kan tó lé mi kú mẹ́ ni pé àgbọ́yé súnà náà ni ó wà lára àwọn kan tó ràn yàn lọ́wọ́ gan bí súnà pé nǹkan táwọn ènìyàn ṣe ò bójúmọ́. Kí wá ní alternative? Súnà ti wà so àmà àpò náà pàkó súnà ní ọjọ́ ọ̀nà so mo ṣe fi Tìjàníyà lẹ́gbàá yẹn ìbá ṣe Tìjàníyà wọn. Náà ó dàbí nínú káyà kan tẹ̀ ti sọrí ẹ sọ̀rọ̀ pé ìgbà tẹ́ máa ń lo àwọn mọ̀lúdì ń gbà wọn àwọn ìṣesí wo lẹ rí tẹ́rí pé àwọn ìṣesí pé ṣé ó bá làákà ìmọ̀ àbí tó lọ pẹ̀lú ẹ̀sìn ẹlòmíì ní ìṣẹ́ lọ mọ̀lúdì míì ó lè jẹ́ kó wọ́n sọ pé kan fi kinní kan wọ́n lé àbí kan ṣé àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ àbí ṣé ẹ rírù nǹkan bẹ́ẹ̀ rí? Mo rí dáadáa o ṣé ẹ rí àwọn kan wà tẹ́ pé ara nǹkan tó ràn yàn lọ́wọ́ láti súnà náà nìyẹn ṣé kìíní ìbójú báyìí àwọn amóhùn ìjọ kan ìgbà wọn tẹ́ ti gbóòrùn súnà ara èmi àtàwọn tájọ́ á lọ à ń pè ní làwálì mo wá pè pé ọgbọ́n tábà yìí ó ní kò bá làkàì mọ́ àfáyẹ náà ti kú lẹ́sìn o ó ní bẹ́ẹ̀ bá ní òun travel lọ́jọ́ kan òun wá fẹ́ ọkọ̀ òun wá fẹ́ wọnú kọ́tà bóun sì pé Amada Tijani nìyẹn ó wá ní ibi mòlúdì ní sọ kọ́dà àdúgbò ló sì bùdú níjọ náà ó wá ní ìwọ̀n sọ fún àjọ náà pé tá bá ti ní problem ká má pè Ọlọ́run o pé Amada Tijani ká má pè ó ní kí ni rí sí pé tó bá pè Ọlọ́run bákan méjì ni wọ́n lọ kú pé bákan méjì lọ́lọ́run ó rò sí àwọn bá pé Ibrahim àbí Niyasi àwọn tí mọ́ tọ́ torí pa wọn ẹwà bùbú ńlá láti ẹ̀fì kan lọ́n gbàpọ̀ lọ́wọ́ bọ̀ mẹ̀rún gbà wa ó ń tọ́ wá pí Ọlọ́run lápẹ́ Ọlọ́run ó ṣàánú mi ó lè gbé ọba nǹkan mú tó gbà já sí alìkìyàmá tó pé yẹn kúnnù àbí kó ṣe fún yàn àwọn bá pé Ibrahim Niyasi ọwọ́ kan mẹ́rin wọ́n ṣe fún rẹ̀ so gbogbo àwọn kan báyìí ó dọ̀tí làkáyìyàn so bákan náà nípa mọ̀lúdì tàbá fẹ́ ṣe mọ̀lúdì ní ilé kéwú gangan tí a wà ó láwọn kan tàà máa ń gbìyànjú pé bọ́lá yóò ṣe wá kọ́dà ó láwọn kan tàà ṣe lájíjọ́ kan ní ilé ìgbàgbé ẹ̀ láíláí so táà fi mọ́ jú àsùn àdúrà lásán kọ́ wọ́n sà fún anáńkà léhun ẹ̀yẹn náfìlà kíni náfìlà kọ́ àwa tan àpùpà láńtà àwa gbé kíni lébẹ̀ àti kọ́kọ́ orí kíní kan mọ́ àárín ojú agbo àti ní mojú agbo táyọ̀ fi wá àti àbáwọlé so ó sì àkùnkùn ní òní kìí sí okò alọ́run ìrántí tàà ń fàdí àmọ́ kìí sí so àwọn nǹkan yẹn tí ẹ bá máa ń pé ọdọ́ tí ẹmà tí ẹ bá bẹ̀rẹ̀ láti fa èrò wá ní àbí kí wà láàmọ́ fi ṣẹlẹ̀ kérò lè wà láàmọ́ ṣẹlẹ̀ kọ́ àní káró gbà lọ́wọ́ àwọn èèyàn tó ní kíní kérò lè wá náà ní káró gbà so àwọn nǹkan yẹn lè máa ń kọ̀mpí àpapọ̀ pẹ̀lú súnà àsìkíní náà kíní ní kò lọ so àwọn nǹkan lọ́ fi wá sánú yàn ṣe fẹ́ kú ní ẹ̀gbọ́ tátán kìnnìkan pátápátá kí yàn kú bẹ́ẹ̀ so mo ṣe á dìsáàdì tán yàn. Tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ètò tí ẹ̀ ń wò láti bí ìṣẹ́jú mélòó kan òun ni Flag Bearers of Sunnah kí Ọlọ́run bá kó dákun kó bá wọn san àwọn àfáà wa tí a gbé wá sí orí ètò ní òní àwọn àfáà wa náà ni Imam Ali Uthman Bawa tí wọ́n jẹ́ Imam Fatima Mosque ní Òpómàlú ní ìlú Ìlọrin kí a padà sí ọ̀dọ̀ àwọn àfáà wa Assalamu alaikum Ọlọ́run bá kódà kó bá wa ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní pé ní àwọn àsìkò gbà kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ gùlù ó lálẹ́ wù àwọn nílùú Ìlọrin bíbí ó jẹ́ pé wípé ká máa pè yẹn kèfèrí ká máa sọ pé eléyà ẹni tí ó sọ pé tí ó ti ẹ̀rìn àwọn ìlànà míì gan sọ pé ilé òun bídíà ni tó jẹ́ pé tó
àwọn nǹkan tó yẹ kó pé lórí rẹ̀ gan kò tíì pé lórí rẹ̀. Àwọn ìgbìyànjú wo lẹ ṣe àti pé bó ló ẹ ṣe manage àwọn táìmù yìí? Alhamdulillah. Inú àwọn nǹkan tí máa ń bà mí lọ́kàn jẹ́ púpọ̀ òun àwọn àsìkò yẹn, àwọn àsìkò méjì kan wà tí máa ń bà mí lọ́kàn jẹ́. Alákọ̀ọ́kọ́ nípa nínú súnà ni o. Ṣé rí 2004 pé súnà nílọrin pé ó fẹ́ máa dìde láàrin 2000 year 2000 1 2 3 so kí ni yẹn ti ń àsìkò táwọn yẹn ti wá ní mẹ́lù sí súnà dáadáa pé alù súnà lọ́tún lósì 2004 ó ní Jabata dé. Muhammadu Ali Jabata òun wá dé. Ìgbà tí wọ́n dé yẹn súnà náà gbé wa gbogbo àwọn àfáà wa wọ́n wá kó gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wọn wọ́n darí wọn sọ́dọ̀ rẹ̀ bí náà àfáà kan sẹ́yẹ̀ dé nísìnyí o muhadithu ni o àkọ́dà Jabata ibi tó ti wọ́n wá wọn náà kọ́dà àfáà dé sí wọ́n máa ń dásà kan pé àwọn bàbá rẹ̀ àwọn bàbá wọn ló kágbákò bá àwọn bàbá ti wá. So alhamdulillah àwọn ọmọ tiẹ̀ lọ́wọ́ fẹ́ ṣàánú ló fi ṣàánú àwọn ọmọ bàbá ti wá. So ní gbogbo àwọn táwọn afá máa ń invite ẹ̀ káàkiri gbogbo lecture gbà tó dáàrin kan bí 2005 so bí lecture rẹ̀ ṣe yàtọ̀ nù ó ti ń change díẹ̀díẹ̀. Lecture wọn fẹ́ fojú wá pé bí wà pé àwọn kan wà tẹ́ pé àwọn kan wà tẹ́ pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan wà tí wọ́n máa ń lásàmọ̀ gangan tí wọn ò kí ń jìnà sáfà. So bóyá bẹ́ẹ̀ mi ṣe rò ní o bóyá wọ́n ti máa ń plan ẹ̀ pé ẹbí rẹ̀ question yìí lọ́ọ̀ bẹ̀rẹ̀ alhamdulillah. So àwọn afá gbìyànjú lè ra púpọ̀ nípa ọ̀rọ̀ bídá nínú nǹkan tó yíyàn dáadáa alhamdulillah èmi nípa ọ̀rọ̀ bídá ó clear dáadáa àwọn afá ti ṣàlàyé fún wa. Kọ́dà àfá Jabata gbàtàwọn náà dé lọ́wọ́ bẹ̀rẹ̀ bídá yẹn wọ́n gbà pé méjì ló pín sí. Wọn ò sọ pàǹkó sí méjì o wọ́n ní bid'atun mukaffira bid'atun ghayru mukaffira àbíkọ́ bid'atul amali ni. Wọ́n má àpèjú kẹ wọ́n gbà yẹn wọ́n má àpèjú Abdul Qadir Jilani àti Tijani Ahmad Tijani ó má àpèjú méjì wájọ́ náà pé Ahmad Tijani bídíà tó kó sí bídíà tó mukaffira ló kó sí àmọ́ Abdul Qadir Jilani bídíà tó amali ló kó sí. So bídíà tí Abdul Qadir gbé kó sí kò gbé jáde kó nínú Islam èyí tí Ahmad Tijani kó sí. So àwọn lecture yẹn bó ṣe ń ṣe tẹ́tẹ́lẹ̀ nù ó kàn sáàdẹ̀ kan ajílóru náà lákàn dínà ọ̀sán kan òru kan wọ́n bá ní kullu bid'atin kufru ó ṣe nígbà náà o. So if àwọn kan máa ń pè ní àwọn náà sí Jabata rí ẹmọ̀ kìí pèyàn sí Jabata rí in tó bí wa ni pé àwọn àfáà wa ni wọ́n ti wá lọ síbẹ̀ pé àwọn gan ni wọ́n invite ẹ̀ wá sí lecture. Ìgbà tó jẹ́ pé súnnà kan náà ni àwọn rí gẹ́bí súnnà definitely àwọn náà lọ secretary ojú wa ló fi bẹ̀rẹ̀ tẹ̀kfírí yìí nígbà tó ti bẹ̀rẹ̀ tẹ̀kfírí yìí tàrí pé kíní yóò kò mú mọ́ nígbà ẹgbẹ̀ láàrín ti gbìyànjú láti sí gbìyànjú ọdún ó padà fẹ́ máa wọ̀nyàn láwọn àsìkò kan àwọn kan lọ́nà sábà gbígbà yẹn Dr. Ridwan afábèjì Imam Lekki kọ́lọ̀n sàríkọ̀ dára fún wọn àti abúyí náà wà àwọn náà máa ń drive Jabata Professor Abu Kudus Babalọ́lá. So àwọn méjì ní Ọlọ́run wọn sábà bí púpọ̀ fáwọn èèyàn wọ́n fẹ́rẹ̀ sí púpọ̀. So àwọn ti ṣe àwọn wádìí kan so àwọn ọmọ pàwọn tẹ̀ tí ń kú wọ́n ṣe ń wá but àríkọ́ tí ń kú wọ́n kàn mú wọn ní kàwé yìí wọ́n á fún mi jọ náà ìyànà tí ó kọ̀ kí ní ẹ̀mọ́ sẹ́rí gbà tí mo ka ẹ̀rù bà mí dé. Kí ni ìwé náà kó sínú? In tó kó sínú ni pé ìwé ẹran ti tíra yẹn ni tíra bínú tí mi yàkan ni ó wá yàtọ̀ sí nǹkan tí Jabata sọ nínú tíra yẹn. Ó wá ní tíra kan wà tíra yẹn gangan àfáwà wọ́n á sọ àwọn ti jòwó ẹ̀lú Jabata rí pé ibùn tí yàtọ̀ pé ó ṣe gẹ́ni ó sọ̀rọ̀ yìí ẹjá rí ṣáríhù Kitabul Iman láti sọ̀rọ̀ náà Kitabul Iman ni ti Ibn Taymiyyah pé ẹjá rí ṣáríhù yẹn gangan àfáà nígbà táwọn rí tí àìbá ẹ̀dẹ́ àwọn kò sí mùsọ́ nífù ó kọ́ ẹni tó ṣe tíra ò sí mẹ́
tó jẹ́ pé nǹkan tó jẹ́ basic náà nù. Ta ló kọ tírà yìí àwọn abẹ́ pé ta ló kọ tírà àwọn láwọn Lájínà ti bo. àfáǹgbà táwọn gbọ́ eré àwọn tán náà àwọn náà fún mi ní kíní yẹ pé Lájínà ṣe ìgbà náà àti ìgbà tán yán ó wá díá yàbàtà wọn ṣe wá sí nígbà tí ṣe wá sí pé àwa ti ń nífura díẹ̀díẹ̀ ó wá sọ̀rọ̀ yẹn níjọ́ tí Ọlọ́run ní káwà kó bẹ̀tẹ̀ yán nìyẹn sẹ́kẹ̀tì nísìn ó wá ní ọ̀rọ̀ tí mo sọ yìí náà àwọn Lájínà ló sọ ó ti dábà wọn so èmi náà lọ bá wọn ní àkùnrin wo tíra yìí wọ́n rí àwọn Lájínà wo ni bó la fẹ́ trace wọn lọ address wọn kọ́ kí lórúkọ wọn kíkẹ́ ní the committee àwọn tó sọ́nù àwọn committee wo àwọn àfáà wo ló wà ń bẹ wọ́n wá ní jọ́nà pé in tí ò jẹ́ kí wọ́n kókó ara wọn sí wọ́n sá fún fìtínà ni mẹ́mọ́ wá ní pé fìtínà táwọn sá fún ẹ̀yin ò ṣe sá fún wọ́n ni ó sàdá sírọ́fù so ìgbà yẹn ó ti wọ́n àwọn èèyàn pẹ̀lú wípé ẹ ṣọ́ra fún báwà ọ̀ so ó yà kó ti fẹ́ wọn kó sí rújú so díẹ̀díẹ̀ tó wá fatanyá ó wá ní tírà kan nípa àkíkọ̀ wọ́n kọ tírà pé àkíkọ̀ wọn kọ tírà yẹn àkíkọ̀ kíní kan náà kọ tírà yẹn sí tírà yẹn òun ló wá fa tí àṣepọ̀ wa ò fi lọ mọ́ bó wá ń gbà tí ó ní kí n tírà wa fẹ́ ṣe láfẹ́ náà kọ́ṣà lórí tírà yẹn àti ẹni àfáà kan pé ní bàbá ẹni yẹn Aláàjì Ẹ̀dùn Aláàjì Tìjání Ẹ̀dùn àwọn náà onígbìyànjú ni wọ́n àwọn náà wọ́n náà ti kú ní sí wọn àforíjì wọn kọ́nà wọn sí kọmíṣánná rẹ̀ so àwọn náà máa ń lọ sí ìjòkó jàbàtá kí ní ẹ ti sọ àwọn náà èrí sí àwọn àgbàlagbà bá wọn bá mi kìtọ̀ wọ́n ní ìwà àti jàbàtá ní kọ wá káàn jọ nákọ́ṣà àti ráyìí bẹ̀rù Ọlọ́run o nítorí bá rí bẹ́ẹ̀ ní kọ́ sọ fún wa o èrí sí àbá lọ síbẹ̀ àti mọ̀dé wọn gbé tí jáde sẹ́gbà tá a sì wọ́n táwọn ní legal study táwọn sí eliminus ó láwọn ẹ̀kọ́ kan tán ti kọ́ wa pé tíra gangan tí ẹ bá fẹ́ mọ́ tí mẹ́nu tíra pálí ẹ̀yìn rẹ̀ báyìí tẹ́ bá ti wò yóò ti fún yín ní àwòrán díẹ̀ tí ń bẹnu tíra wọn tó tí a ìfẹ́ sọ tí a yí tíra wọn àkíkọ́ wọn á ya plate oúnjẹ abọ́ wọn á gbé ráìsì sí wọn kàn á gbé òdìdẹ̀ náà lélérí bí mi sì wá rí tíra yìí ni mo kọ́kọ́ wò tíra yìí kí n tó gbé lọ òsáàsù yóò sọpọ́tì àkíkọ̀ nípa bí mi ṣe rí ifá onírọ́ ni a bá lọ èmi orí kankan bẹ́ẹ̀ tó ní kí n mú àkíkọ̀ bàbá ọkà tíra yẹ tí mo wá sàlàyé fún so àsáàdì kankan bẹ́ẹ̀ so bí mi ṣe àtìgbà ilẹ̀ tí kú lọ́dọ̀ rẹ̀ bí ṣe lọ sí ìjòkó jàbàtà mọ́ nìyẹn so nínú àwọn kòlówù tó ṣẹlẹ̀ ńgbà kan pé àwọn ní kèfèrí in fact kí ní yẹ wà lára nǹkan tó tú súnà tí wọ́n pé mọ́ báyàn lọ́kàn jẹ́ pé àsìkò tí súnà fẹ́ fìdí mọ́lẹ̀ tí mo dẹ̀ dáadáa ò ní àyíbàtà dé ó dẹ̀ fọ́ tanyanya àkọ́kọ́ ẹni tó jọ ń gbìyànjú láyé ẹni tí jàbàtà kọ́ kàfàrà láyé tẹ́rù báyàn Aláàjì Aminu Láì Madina ni àwọn bí wọ́n bá lẹ́yìn kàfàrà tó lẹ́yìn náà èèyàn gọ̀ díẹ̀ o tó fi kàfàrà rẹ̀ pé bàbá Madina wọ́n sì láìkẹ́ tó bá ní gbìyànjú gan wọ́n sì wá rí jọ wọ́n á họ́gẹ̀ ó sì ní ó sà ní nǹkan tó sì yẹn bídíà ni kí a dì máa yẹn aláwọ̀ ní bídíà ni bàbá ní bídíà bó bàbá ń tún ṣàtìlẹ́ dìfẹ́ndì kan ní bó ṣe kàfàrà wọn so kò ìpìyàn lé bídíà gbà náà yóò ní gẹ́fẹ̀ẹ́rí ní Aminu Láì so bó ṣe pìyàn lé bídíà bó ṣe kàn gẹ́fẹ̀ẹ́rí ní ẹ̀ so bí fìtínà yẹn ṣe bẹ̀rù títí tọ́nà fi wá ní ṣùgbàtàrà tó kú ń bẹ́ẹ̀ báyà pé ogun yẹn àwàlá tún fẹ́ dàbí ẹni tí tún fèsì wọn gbà ń fèsì gbogbo àwọn ìdìbò mẹ́mbẹ́ so tí ó bá ti rí pé àwọn kan náà rẹ̀ kú ẹ báyìí wọ́n á pè wá ẹgbẹ́ pé bí ajagun ta pé àwọn kan wọ́n fẹ́ bá sí mọ̀nà kọ́sà lè wa ọyá ìní ẹwà átùnlọ́bẹ̀ so báyìí sí káàkiri but díẹ̀díẹ̀ àwọn èèyàn ń kú tí wọ́n fi ní kí alhamdulillah sí ó dóni assalamu alaikum alákọ̀ọ́kọ́ lẹ̀ sọ ní méjì ni ẹlẹ́ẹ̀kejì ó ní Taipei ti tẹ̀bùdírín sẹpá àwọn léyìn tí púrẹ́mọ̀ ti jàbàtà ń kàfàrà àwọn èèyàn ni but ibi bídíà ló sì ti bẹ̀rẹ̀ kọ́dà pọ̀fẹ́sọ Akóredé sọ pé gbogbo ẹgbẹ́ wọ́n sọ fún gbàdọ̀ pé bí ẹ̀ bá ti bẹ̀rẹ̀ níbi bídíà yóò padà débi tẹ̀kfírí o kọ́dà yóò padà wá bá débi pé ẹ máa pààyàn so wàhálà kejì tí mo báyọ̀ lọ́kàn jẹ́ láàrin ìgbà tí 2006 ọ̀pọ̀lọpọ̀ ti síjú lọ́kọ̀ jàbàtà so kí ní ẹ ti wà padà ó ti ń lọ súnà ẹ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ fá tó fi wá di bí 2013
13 so àwọn kíní yẹn ti ń rúgbó bọ̀ kó fi 14 yẹn tó ń rúgbó 15 wà ní wàhálà yẹn ti ń bọ̀ díẹ̀díẹ̀ so ká bàdá àwọn èèyàn pé lágbájá kò sí àlùsùnnà so kò sí tó bí ìròrí jàbátá náà ló bí tó ráwọn tí wọ́n gbèrò ẹni tó kọ́ gbé wá tó gbèrò rí yẹn wá òun náà ni àfẹ́jìgbò òun ló gbèrò rí yẹn wá pé ẹni yìí tó pọ̀ sí gaba yìí ó ti kúrò nínú oúnsúnnà kí ní yẹn ó sojú yẹn lójú dùn yẹn púpọ̀ àwọn kan ní àdínù nasiha ẹ̀yìn sínú wọn but wọ́n tó bá ní àwọn kan tí wọ́n fẹ́ yanjú bí àwọn àlámọ̀rí wọ́n máa invite mi pé ẹjá jọ sí kẹ́lẹ́ yìí afá kan ń pè ní dáúdà dúdú ìkan dáúdà pupa wọ́n láǹfààní àti máa ṣe kútúbà ní mọ́sálásí kúntù ó wá ṣe kútúbà kan bóyá pupa ló ṣe ó wá ní gbogbo lọ́rin yìí kò sáfà súnà kankan kò sí àfà súnà kan gbogbo lọ́rin yìí bóyí sọ́nà nù ibẹ̀ ni àwọn àdínù nasiha níbi wá invite mi wọ́n invite àfi jìbò náà wọ́n invite Dr. Ajola Kewu mo ṣe rò náà ìrùpá wọn náà wà pẹ̀lú wọn tẹ́lẹ̀ so pé bó láti fẹ́ yanjú ọ̀rọ̀ yìí in tó gbé àdìdẹ gangan nù ẹ̀dà mo fẹ́ kẹ́ márùn yẹn lọ́wọ́ o torí pé yóò padà níkan sí pẹ̀lú ọ̀rọ̀ àfáà ìdìbò tí mo sọ yẹn pé àwọn ní kò sí àfáà súnà kankan ní gbogbo lọ́rin sọ pé tí mo láwọn púpá sọnù láwọn fẹ́ àwa ní ká jòkó pẹ̀lú wọn ká yanjú ọ̀rọ̀ yẹn so láàrin bàtà yanjú ọ̀rọ̀ lọ́wọ́ ó ní àwọn àfáà tí wọ́n jẹ́ súnà nílẹ̀ Yorùbá wọ́n wá rí pé káwọn láwọn jòkó kan tí ó máa pa gbogbo àwọn súnà papọ̀ tí pé wọ́n ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá so jẹ́ pọ́ mọ̀ sí lọ́dọọdún wọ́n á ní Ìlọrin fẹ́ bẹ̀rẹ̀ wọ́n wá invite gbogbo àwa yìí náà gbàtán invite wa àtọ́ pàdé mẹ́ tí pé mo lá ń bọ́rọ̀ púpá bọ́ wàbí bá ti hangi ọ̀rọ̀ púpá nù bí tó wọ́n hangi sínú kí ní agbédé jọ náà wọ́n tọ̀ àwọn àwọ́ lẹ́pẹ̀ tí wọ́n tẹ̀ ti fún kálukú ń sẹ́ wọ́n ti fún mìíràn sẹ́ tèmi àwọn àwọ́ lẹ́pẹ̀ àwọn ni àwọn pẹ̀lágbájá àwọn rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọ́n pè yìí ẹlẹ́gbẹ́ ni wọ́n kò ní dá tó bí ta ti bẹ̀rẹ̀ náà kò ní dá tó káwá pé àtàwọn ẹlẹ́gbẹ́ láwọn jọ ń jókòó papọ̀ so a lọ pẹ̀lú wọn bẹ́ẹ̀ wọ́n wá ní kò ní lọ báwọn yóò nídìí kí a jọ jókòó pẹ̀lú àwọn àfáà yẹn kájọ sọ kámẹ́rì tí wá wá dábàá rí káwọn ọmọ tí wọ́n wá so wọ́n invite àfáà Ibn Rọ́jí torí àwọn àfáà Ibn Rọ́jí ò sí nínú àwa tí wọ́n pè so nígbà tá fẹ́ jókòó pẹ̀lú àwọn àfáà òun ní Ibn Rọ́jí dé tó pé òun ti ṣe tàdánmù rí dáadáa wọ́n dẹ̀ mọ̀ náà tí wọ́n sáwà sọ tí wọ́n gbogbo tí wọ́n mọ̀ nípa àwọn ẹlẹ́gbẹ́ wọn sọ gán abútú mẹ́bẹ̀ ọ̀rọ̀ Professor Alárúwá sọ̀rọ̀ kan jọ yẹn ọ̀rọ̀ Ibn Taymiyyah ni wọ́n sọ kan tó sọ̀rọ̀ Professor Abdul-Ghani Akorede àwọn ní bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ yìí bí ẹ bá pàdé ẹlẹ́gbẹ́ yóò fẹ́ lè bẹ̀rẹ̀ ìlú tán o kò yíò ní kòrìyàn pẹ̀lú wọn bẹ́ẹ̀ tí sọ ìlú ṣe rí Prof wa sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn in fact èmi náà fẹ́ gbàtànjẹ pẹ̀lú ẹ̀ ìgbà tó padà yá mo padà kátírà Ibn Taymiyyah yẹn tí ẹ̀bà wọ́n àfáà kan ló ṣe ṣáríwò rẹ̀ wọ́n analyze dáadáa pé lápèjúwe nísìn ẹni tó bá èyàn jẹ bídíà wọ́n fẹ́ defend àwọn ẹlẹ́gbẹ́ ẹni o ètò wọ́n ń ṣe nǹkan kúdé kàtó tí súnà àti bídíà tó bá pàdé láàrin nìkan báwo ló fẹ́ sí pẹ̀lú ẹ̀ súnà ó pàdé lára rẹ̀ bídíà ó pàdé lára rẹ̀ ibi tí wọ́n ní caliph gẹ́gẹ́ bí ó lè wọ́n ní bá ṣe treat ọ̀rọ̀ nìyẹn ẹni tẹ́ pé súnà ń bẹ lára rẹ̀ bídíà ń bẹ lára rẹ̀ ọ̀rọ̀ Ibn Taymiyyah ni o súnà ń bẹ lára rẹ̀ bídíà ń bẹ lára rẹ̀ bó la fẹ́ ṣe wọ́n ní gẹ́gẹ́ bí ó lè ní ẹni tó jalè àwọn kí ló fi jalè ó wá ní tó wọ́n fi jalè ní pé òun orí tó wọ́n jẹ tó bá rí bẹ́ẹ̀ àáfún ní tí ó jẹ àwà gbé lọ́wọ́ pé ó sì kí ní ó jalè méjì láṣe a ní sọ pé a ní fún lóúnjẹ káàgbé ọwọ́ rẹ̀ ẹni tí súnà bá bẹ̀rẹ̀ rẹ̀ bídí àwọn bẹ̀rẹ̀ rẹ̀
a lè fi wé ní tó yẹ pé mbd àhàrán wọn ni so ọ̀rọ̀ yẹn a gbá wọlé pẹ̀lú wọn gbà wọn pé ní a sáà lè ṣe pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ gbogbo àwọn ọ̀nà tán fi gbà sọ àgbá so tí wọ́n fi ṣe program yẹn kọjá lọ bó ti bẹ̀rẹ̀ náà nù wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ń gbìyànjú pé bó láti fẹ́ ráwọn àfáà yìí pé kárí wọn wọ́n ní ẹ má jáde wọn papọ̀ mọ́ o ẹjá máa rí wọn ní ọ̀kọ̀ọ̀kan ni a sì agree bẹ́ẹ̀ so àbámbà lọ bẹ́ẹ̀ ó wá kú àwa ní ká stop ẹnìkan ní ká máa àfájì gbóná tó pé ẹ jẹ́ ká máa fire bó pé ká máa pé lágbájá nvidia ni àwọn afáyẹ ká máa dáwọn lọ́kọ̀ọ̀kan ní àwọn ẹni kètí tó bẹ́ẹ̀ ẹjá gbìyànjú náà ká máa lọ bá wọn lọ́kọ̀ọ̀kan àti lọ bá Professor Akóredé wọ́n sàlàyé fún àwọn náà sọ tí wọ́n fẹ́ sọ ń gbà yẹn ó wá kú ọ̀túnlá tá lọ bá Professor Aláró ẹnìkan wá béèrè kan lọ́wọ́ Aféjìgbò wọ́n béèrè nípa ọ̀rọ̀ pupa so ẹmú lọ́wọ́ o a ti sọ̀rọ̀ papọ̀ lẹ́ẹ̀kan àbí wọ́n wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pupa ní tó yẹ sọ pé Aféjìgbò ni wọ́n bí ọ̀rọ̀ wàhálà yìí nìyẹn so bí ìgbà pé yẹn ti ní kankan ní ẹ̀mí tẹ́tẹ́lẹ̀ àwọn á rí ìṣẹ̀lẹ̀ yẹn gẹ́gẹ́ bí opportunity ni ṣẹ́kẹ́ àtàfẹ́jìgbò lájọ́ ń bá wọn pàfà o ní tàà ń pà sọ ní pé kò sí ẹ́ súnà kankan ní Ìlọrin ẹmú lọ́ọ́bẹ̀ wọ́n á bèèrè lọ àfẹ́jìgbò pé ṣé pupa sálùsúnà ni àfẹ́jìgbò ní wọn kì í ṣe alùsúnà wọ́n fún àwọn bọ́ ẹ̀ lẹ́sìn báwọn pé wọn kì í ṣe alùsúnà pẹ̀lú nǹkan báyìí lẹ́yìn ìgbà yẹn wọ́n á bèèrè ọ̀fọ̀ Professor Aláró pé sí alùsúnà ni Professor Aláró wọ́n bèèrè báwọn wọ́n ní Professor Aláró is alùsúnà ṣe rí nǹkan yẹn kọ̀rọ̀rù yẹn ò tí wà láàrin gbogbo wa ẹ̀ tí gẹ́ẹ̀tì ọ̀rọ̀ tún sọ gbogbo wa àti nífẹ̀ẹ́nu kò pé àwọn àfáà yìí wọ́n dìde ó ń bí díà níta nǹkan sọ ni pé ẹjá pè wọ́n lọ́kọ̀ọ̀kan a sì lọ bá Professor Akóredé àti tún lọ́bẹ̀ nìkan náà bí i Dr. Professor Aláró àwọn ló kù ó wá kú ọ̀túnlá tálọ̀ bá wọn lọ́jọ́ Sunday ọjọ́ Friday oná bèèrè lọ́wọ́ Afẹ́jìgbò àti gbogbo ò tí ní ti fáàkù pé àwọn àfáà yìí nvidia ni wọ́n sá nǹkan yẹn tí ń bẹ̀rẹ̀ mi tí wọ́n ẹgẹ́ tí mo sọ nísìn so wọ́n ní nítorí pé nítorí káwọn dákọ rẹ̀ bàtà àpàlà challenge wọn kíkẹ́ yá sí báyìí ó ti kó ìfàsẹ́yìn bá wa láti lọ bá Professor Aláró pé ẹ̀yin tẹ́ pè mí ní nvidia tẹnika mọ́ gbọ́wà sí mi tó kán bèèrè sálẹ̀ mọ́ gbọ́wà sí wọn wọ́n là ní gbọ́ so kí ní yẹ ká gbogbo alágan ìfùgán a invite Afẹ́jìgbò ní àpòlẹ̀ sí wá ṣe báyìí gbà tó dé stage kan ẹgbọ́n Afẹ́jìgbò sọ ní pé orí wà mẹ́ tó rẹ̀ bá sí mẹ́ ni Ọlọ́run ní ọkùnkùn wo sọ wọ́n ti padà sí lọ́fù ní o so àwọn nǹkan yẹn ó sì bẹ̀rẹ̀ nú ṣe pé wọ́n wá sí wà sí lọ́dọ̀ wáyà yìí wọ́n ní ọjọ́ kan ọjọ́ Sunday a máa ń ṣe tafsir ìbínà mọ́ sí tẹ́tẹ́tẹ́lẹ̀ ìgbà tó yá mọ́ á ní káwọn máa continue wọ́n máa ń ṣe ìgbà tí ọ̀rọ̀ yẹn ti jáde Professor Akóredé wá nígbà tí wọ́n wá wọ́n wá ń tọ̀ wọ́n wá bá gbogbo jẹ̀mọ́ sọ̀rọ̀ pé Afẹ́jìgbò tí ń ṣe wà sí yàn káwọn jù sí wà sí má sẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ Afẹ́jìgbò àti ọ̀rọ̀ àwọn pupa ọ̀rọ̀ pupa ó sì pàtàkì gan o ẹ̀rí pé ọ̀rọ̀ Afẹ́jìgbò àtàwọn pupa kí ni ìyàtọ̀ tó láàrin méjì pé ọ̀rọ̀ àwọn pupa ní kò sí alùsùnà kan ní gbogbo Ìlọrin yìí ọ̀rọ̀ wọn làwọn bá wọn yẹ pé kápẹ̀ wọn jòkó pé kílẹ̀ rí lọ́bẹ̀ tẹ́ fi wà lọ́wọ́ tí ọ̀rọ̀ àwọn dàkátì bẹ̀ pé wọ́n fẹ́ ṣe lecture kan àti ìyànjú ọ̀rọ̀ but ajọ́ ní pé ní táwọn pupa sí òdá náà ni wọ́n sì béèrè lọ́wọ́ pé tí pupa dà bí òdá wọ́n ní òdá wọ́n ní sí alùsùnà ní Professor Aláró ẹni Aláró ìsàlùsùnà tàbá ní Professor Aláró ìsàlùsùnà ní Ìlọrin kí ni túnmọ̀ rẹ̀ pẹ̀lú kí ni yàtọ̀ tí mẹ́ láàrin ọ̀rọ̀ pupa àtọ̀rọ̀ Afẹ́jìgbò bákan náà ni ẹ̀ tí gẹ́jẹ̀ bá ok a ní Professor Aláró wọ́n ìsàlùsùnà lápẹjúwe ní sí ok tààlùsùnà ó túnmọ̀ pé nǹkan kan náà ni ọ̀rọ̀ wọn so bí kí ní ẹ̀ ti ń lọ the funny thing ni pé nígbà tó padà yá àwa pé àwa mọ́sálásí prof wa bá sọ mọ́sálásí
pé wọ́n má sì wà sí má so ọ̀ntí asàbẹ̀ wọ́n láwọn gbà wọ́n fún condition pé kán lọ bá Professor Aláró wọ́n bẹ̀ wọ́n tán máa bẹ̀ wọ́n tán kán wọ́n á sọ ọ̀rọ̀ yẹn síta báwọn ṣàṣìṣe ni jẹ́wọ̀n mọ́sálásí àwa yan àwọn tó wọ́n jẹ́ dà sínú mọ́sálásí a pè wọ́n àwọn àpè àfẹ́ jùlọ nígbà tí wọ́n pè wọ́n àwọn ní báyìí a sì tún sọ pé erísì gan la fún wọn ọmọkọ̀wò mọ́síláhà tó wà ń bẹ́ẹ̀ àfáàní kò sí ti jẹ́bẹ̀ o àfáàní kò sí jẹ́bẹ̀ o kò sí báyìí sọ́tò so báfò sì sí wà sí mọ́sálásí nù bá tí wọ́n ti tẹ̀lé so àti gbà yẹn láti ní problem pẹ̀lú wọn ní mọ́sálásí secretary sí so wọ́n lè ti ń kọ́ àwọn ọjọ́ díẹ̀ táwò ti fúra pẹ̀lú àwọn ọmọ yẹn kó tó di pé wọ́n fi jáde kó mọ́sálásí pápátá pé àwọn ń sọpọ́tì àwọn Ikhwan Muslimun pé Ikhwan làwọn náà pé a pè àwọn dakatira àwọn profs a pè wọ́n ní oníbídíà mọ́lá kí wọ́n ló bídíà definitely àwọn ọmọ jẹ́ oníbídíà agbègbè àti fi àwọn ọ̀rọ̀ wíra wọn gbà yẹn pé ní ọ̀rọ̀ yóò lọ báyìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn àfà láwùjọ tó yẹ pé àwọn àfà yìí wọ́n kó sí àwọn ok manhajul ní Professor Aláró kó sí tẹ́lẹ̀ pé kèèsè alùsùn náà yìí lọ́dọ̀ tí ń lápẹjú ìlà sọ tó bọ́dí manhajul yẹn kò yáran náà sí ok tí ìbá wáyé pé tàwídì náà rọ́lù ńkọ́ àwa rí àwọn àfà tẹ́ pé wọ́n rọ́lù tàwídì bí àfáwà Ibn Hajar wọ́n rọrùn tàwíìdì dáadáa nípa àwọn sifat so kí ló dé táwọn àfá tí wọ́n fi bàdá àwọn wọ́n wo àwọn kéèké in tí wọ́n ṣe ẹ̀wọ́n kó sínú bídíà o àmọ́ tí wọ́n pọ̀ pé tàbá tí a ní Ibn Hajar ní sí ẹ̀ bídíà ni nǹkan tí ó affect ní Islam pọ̀ yóò sàkóbá gbogbo tí àwọn náà pé yẹn ṣe Sharhu al-Bukhari oní number 1 mo ní ẹ̀sí jíká wo yìí náà in tí àwọn prof yìí bá kó sí ẹjá mọ́ sọ pé níbi ọ̀rọ̀ bá yíò wọ́n kó sí ṣòkò mímọ̀ pé wọ́n lè gbọ́n wà sí wọ́n sì láwọn àǹfààní tán sí fún àwọn alẹ́mọ́mà so bá ṣe ń lọ́nu ìgbà tó yá èmi Ajíọlá Kéwú nígbà pé ọ̀rọ̀ wọn ò fẹ́ wọ́n pàwà méjì ò fẹ́ lọ pẹ̀lú wọn mọ́ bá sì kú ní ọ̀dọ̀ wọn tọ́ àdínà sí hà nìyẹn Ọlọ́run bá yóò bá san ní ẹ̀san dáadáa torí àwọn ọ̀rọ̀ yìí ó pọ̀ púpọ̀ ó kẹnu díẹ̀ kí a yà kúrò níbẹ̀ níṣẹ́ ní àsìkò tá a wà nísìn nínú nǹkan tẹ́ máa ń tẹnu mọ́ náà ni pé kíyàn níṣẹ́ lọ́wọ́ téèyàn máa fi tọ́jú ilé a rí pé bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ ṣe jẹ́ imam ẹ ṣe halkọ ẹ ṣe tefsir ẹ ṣe iná lẹ́tún kírun júmọ̀ fún àwọn èèyàn bóò lẹ ṣe ń combine ilé papọ̀ despite wípé ẹ tún ṣiṣẹ́ ní ilé ìwé kan tó gbogbo àwọn ilé náà kò ń ṣe nǹkan tó rọrùn bismillah kọ́nà kó sí àlùkò dára fún wa ìgbà mìíràn wà sẹ́rí àwọn òbí wọ́n máa ń nílàpá lára ọmọ púpọ̀ so mo kọ́ àwọn ẹ̀kọ́ méjì kan lára bàbá tó bí mi gbà ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni pé ìrùpọ̀ rán mi lọ rí àbáwọn gangan àbẹ́nìkan wọ́n hóòdì wọn pé ní tá jẹ́ o ẹlọ́bá gbàrò lágbájá alájò òkè sí bẹ́ẹ̀ wọ́n wá ní challenge kan gbà kan tó wọ́n máa ń supply wọ́n wá supply federal government wọ́n supply wọn ní pákó in fact wọ́n tún gba pákó lọ́dọ̀ àwọn ẹlòmíì náà lásìkò Muhammadu Buhari ni ìgbà tí wọ́n gbàjọba Buhari ìgbà tí wọ́n gbàjọba yẹn Babangida débẹ̀ kò fún olówó òun ló fa sábà bí tí ẹ máa ẹni tí ń gẹ́gẹ́ tẹ́lẹ̀ kó wá nira so àti jẹ́ àti mọ́ wá nira gbà yẹ ìtàlájì wá ṣe ni pé wàláì pẹ̀lú gbogbo tí mẹ́lọ́ wọn ẹ̀mà ọlọ́run ní wọ́n ní ṣẹ́gì lọ́wọ́ díẹ̀ wọ́n sì dásókò nù wọ́n bá ń dákò ìgbésí àti máa sọ pé ẹbùnmi lówó so because ká máa tọrọ oúnjẹ káàkiri so bá ṣe ń dá dẹ́dẹ́ nìyẹn so ọmọ ń kọ́wà náà lọ títí bá tí mo wá sí marriage mo ń kọ́ wọn nílé ẹ̀kọ́ kan tán pé ní Al-Harib mo ń gba 4,000 gbà yẹn ìyẹn ní 2005 tí bá ti gbówó oṣù báyìí sẹ́ǹgbọ́ tí bá ti gbówó oṣù àbá ti ra nǹkan tààrà wẹ́rẹ́wẹ́rẹ́ owó ti tán so lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́wà foríjì ọmọ mi àwọn ọmọ ń fún alóúnjẹ ń gbà mí báyìí
àfá mímí sí dásòkú padà nù kọ́dà àwọn fámílì ìyàwó mi ọkùnrin kí lọ fún ìjòlẹ̀ bẹ̀rẹ̀ náà tẹ́bẹ̀rẹ̀ sí ní oko so díẹ̀ pé kò sí tó fà ní pé ká máa tọrọ jẹ lọ́wọ́ yàn ká máa lọ yáwó yóò affect dáwà yàn kọ́dà lágbàgbọ́ ti bẹ̀rẹ̀ pé lágbàgbọ́ bẹ̀rẹ̀ súnà ká mọ́ sọ sẹ́yìn tí bá tọrọ nǹkan lọ́wọ́ yàn pé bọ̀mẹ́ ní oúnjẹ ẹ̀kan ló ṣẹlẹ̀ ní kí n tí sọ̀rọ̀ jọ náà àwọn méjì náà sì lè mi àti ìyàwó mi náà ni kò sí gan gbà yẹn ni o so ó kó yàn ríra kí ẹ mọ́ tọrọ nǹkan tẹ́ bá tọrọ lónìí ẹ tún tọrọ lọ́la ẹ padà wá dẹni yẹ̀yẹ́ tó fi di aago 8 àbọ́njọ́ náà gbà tí ó wá sí mísì máa bí mi bàtà á ní kí n rọ́jú kí n má jẹun mo á fi máa lọ bá Abu Aisha à ń pè wọ́n ní ẹ̀dá àwọn alọ́bánjọ́ náà wọ́n sábà ṣètò àṣà orí nǹkan kan jọ ẹ̀kan tí mo ní mo tọrọ kan náà yàn nìyẹn so bẹ́ẹ̀ kéèyàn jẹun káàkanu tí láàrín pé kéèyàn jẹun inú sí ọwọ́ èèyàn so mo ṣe dìpé ẹni tí ń dákò nìyẹn díẹ̀ kọ́lá kìí sókùn nìkan ni mo ń dá ó ní prógámù kan tí àwọn ọmọ bùsẹ̀ wọ́n á pe Alájà Barka kan wọ́n á fún tọ́pìkì kan nípa báwọn náà ṣe rí àwọn oníkéwú tó bá parí lé kéwú bóhun ó ṣe níṣẹ́ lọ́wọ́ tí èfi jẹ pé wọ́n á jòkó ti kéwú ní ọfẹ́ máa jẹ torí bí àfẹ́ máa jẹ kéwú lọ́dọ̀ wáyà yìí yóò jẹ haramu yóò ṣe jálàbí so wọ́n fi wọ́n wá ní pé káàyàn lọ máa dákú wọ́n sọ bẹ́ẹ̀ kẹ́ máa ṣiṣẹ́ ọwọ́ mo wá bèèrè kan lọ́wọ́ Alájà Barka jọ náà èmi ń dákún tèmi báyìí àwọn ìtàjí tàn fi sí lélẹ̀ yóò náà kò sẹ́rẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n wá sọ̀rọ̀ kan jọ náà wọ́n ní pé ká gbìyànjú nǹkan kó yẹn ká má tà ká má fi ṣe nǹkankan wọ́n á lọ bá wọn nítorí kí mi àwọn tí ká close nìyẹn so wọ́n á ní lẹ́yìn pé èlùbọ́ àbí gàárì kí lèyàn tó lè fi nǹkan yókù sí wọ́n ní èyí tí mo mọ̀ ní kí mo lọ sí náà pé mo ti mọ̀ tí mo fẹ́ gẹ́ sí tó padà yá ìrìn àjò yẹn padà wá pé ẹ tún lè fẹ́lẹ̀ ìsílẹ̀ yìí náà so mo sì lẹ́tí gàrí náà ẹgbẹ́ mo sì gàrí bẹ́ẹ̀ni so n tó yẹ stop ẹ̀ yìí ti padà tún continue torí pé iṣẹ́ tó dáa ní ó sì lérí inú ibi tí mo ń lò ọlọ́pẹ́ wọ́n ti gbà wọ́n ti ta ìsìlágbà náà ti rà so láti bẹ̀ mo wá rí pé kéèyàn máa fi nǹkan oko téèyàn bá rí kéèyàn máa fi produce profit wà mẹ́gan wọ́n á ronú ó kàgbàdo kí lálẹ́ mọ́ fàgbàdo sí wọ́n á fún àpẹ́dà mú lè fàgbàdo sí sẹ mọ́fà wọ́n á gbìyànjú àgbàdo mo wá nǹkan kan bí méjì mo pápọ̀ ẹ̀tọ́ bí n ṣe sẹ mú so ìgbà yẹn sẹ ó tẹ̀ lérè gangan so ìgbà tó yá ẹ pé à ń sílẹ̀ bẹ́ẹ̀ni àwọn NAFDAC abáyọjú bàtà NAFDAC dé brọ́dà kan ló ti ẹ̀kọ́ alásírin bọ́dà kọ́lá kọ́lọ̀ pàṣẹ ara fún olówó tàbí lólógbó báwọn NAFDAC bá gbá mi mú so kí wá láti ka NAFDAC tó sọ́nà ó kẹ́ ní Pantana Plus tó bá jẹ́ báyìí kí àpẹ́ máa jẹ sẹ́mọ́ o ní wọ́n ní mo ti kọ́ so ẹ mọ̀ ìgbìyànjú dẹ̀ ni tẹ̀ mo ṣe àwọn ìgbìyànjú bí ẹ̀mejì ẹ̀mẹ́ta abẹ́mẹ́rin gan kó tó pé ọkùnrin náà pé kíní wà lójú ọ̀nà so NAFDAC yẹn wọ́n fẹ́ gbìyànjú àti gbà kọ́lá mo ti rẹ́ ti bí because àwọn àmàràn tán fún àgbà yẹn pé ká rẹ́ di odidi building láti máa process gbogbo ẹ̀ mo ti ra machine tẹ́ kí n ra so ibi tá a bá dé tí a fi lọ síwájú mọ́ òun ni pé owó táfi register gbà yẹn àti táfi produce so làwá rí tí mo fi stock gbà yẹn so machine yẹn náà mo ti kó pamọ́ o mo tẹ̀ ti ta kan bẹ́ẹ̀ gbà tí gbẹ́rẹ́ sí so kìí ṣe sí òkú nǹkan ni mo ń ṣe so mo tún ṣe àwọn nǹkan mi so ó dá púpọ̀ ẹ tó bá jẹ́ àfà tó fẹ́ mọ́ síwájú fáwọn èèyàn tí ò fẹ́ dẹni yẹ̀yẹ́ ọ̀nà jẹ́ ó gbọ́dọ̀ ní ọ̀nà tiẹ̀ tí ti máa rí kọ́lá kìí sàfà nìkan gbogbo ẹgbẹ́ jẹ́ mùsùlùmí bẹ jẹ́ haram àwọn gbà mọ́ràn púpọ̀ máa dákú tó bá kúrò ní pé títà yìí wà láì jíjẹ tó mú sí wà nísìnyí àwọn oúnjẹ kan bẹ táwọn ìrà ń lé wa torí oko náà lẹ́tì mú láti 2015 tó fi dòní
ìrìn èmi rẹ̀ lùmọ́ àbí sẹ̀mọ́ nira tẹ bá rí báàgì sẹ̀mọ́ lè wa wọ́n bùn mí ni láti ó fi wá dò ní tí mo fi ń sọ̀rọ̀ yìí o so pé òyìnbó fẹ́ jẹun oúnjẹ tá jẹ ní òkèlè láńsọ o ìtàbá sí ní December báyìí ó ti di ẹ̀nà tó ṣe mi ò ní tán lé wa so bákan bá wà gan ni a mọ̀ sí ráìsì náà kò sí ìjọba níbẹ̀ náà ni Allahu Akbar. So kó dá púpọ̀ insha Allah kẹrẹ. Jazakumullahu khairan. Ọlọ́run bá san yín ní ẹ̀san dáadáa. Ọlọ́run bá kó dákun kó bá bùn yín lẹ́mìí gígùn àti àlàáfíà. Ní àsìkò wa ó kéré púpọ̀. Àwọn ìmọ̀ràn wo lẹ ní fún àwọn àfáà súnnà àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn pàtàkì jùlọ ní àsìkò tá a wà yìí? Bismillah. Ó jẹ́ láàrin ìṣẹ́jú péréte. Ìmọ̀ta ní fáwọn àfáà ní láti ṣe sùúrù pẹ̀lú àwọn ọmọ kéwú kí àwọn àfáà sì wáyé fún àwọn èèyàn láti lè fi kẹ́kọ̀ọ́. Àwọn àfáà kọ̀ọ̀kan ni wọ́n ní ẹ̀bùn tọ́nà bùn wọn kí wọ́n wáyé tọ́nà bùn lẹ́bùn lọ́gọ́ kí wọ́n wáyé fáwọn èèyàn. Alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ àfáà àti ṣe ìfẹsàdárú wọ́n láì tán ní ṣe tí wọ́n ṣe kàjíà so káwọn yòókù náà jọ ìwọ̀n bẹ́ ẹ̀bùn tọ́nà bá bukalu kó àbóṣe lọ́gọ̀ náà káwọn tó fáwọn òré èèyàn kó àbóṣe nìkan ní má jùkú wájú wọn tí wọ́n ń kọ́ táwọn èèyàn bá padà ń rí èso rẹ̀ ó padà má jọ ìwọ̀n ìmọ̀ràn fáwátá jẹ́ onísúnnà bí àwọn tulabul ilmi ká gbìyànjú gbogbo ní àwọn afẹ́sẹ̀ láyé kí ẹni mọ̀ pa rẹ̀ ní o bí yóò bá ti ní mọ̀ pa kan tí ń ṣe yóò mọ̀ lóhun fẹ́ ṣe súnnà yóò sì mọ̀ sí bídíà yóò lóhun fẹ́ kọ ìbàjẹ́ yóò sì mọ̀ sí ìbàjẹ́ àwọn kan ó ti wá kúnta lónìí kìí sí gbogbo èèyàn lọ́wọ́n lè ránṣẹ́ dáwà o kíyàn sí láníyàn tó dáa bẹ́ẹ̀ bá wọ́n social media lónìí ọ̀pọ̀lọpọ̀ tí ń pè é láàfà tó yìí tó kankan so tó wà ìpọ́n fẹ́ ṣiṣẹ́ dáwà kan gbìyànjú kan láwọn àfà tí ó kọ wọn ní kéwú kan sì láwọn àfà tí ó kọ wọn ní súnà náà so kan sì ṣe sùúrù pẹ̀lú àwọn èèyàn so nǹkan tí a lè fún ọmọ ọ̀nà ilé yìí. Naam, jazakumullahu khairan, ahsanallahu alaykum. Ní ìparí ní ṣókí àwọn pọ́jẹ́tì wo ní ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ nípa àwọn nǹkan tẹ́ ní fún àwọn ọmọ òrukàn tó rárí tó dàbí ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn ọmọ òrukàn yìí lórí púpọ̀ àwọn nǹkan míì wo lẹ tún ṣe? inú ọ̀sán sì wá kọ́nà bá ṣe àlékúndàlá fáwọn jàmá aláwọn ètò tàà ń ṣe púpọ̀. A ní ìtànpè ní Fatima Mox Foundation a ní foundation ẹ̀fẹ́ lábẹ́rẹ̀ a máa ń ṣàánú àwọn ọmọ òrukàn tọ́mọ òrukàn yẹn òun dúró dáadáa in fact kọ́dà ti ní ọmọ kan tí ó parí semester inú parí degree rẹ̀ Allahu Akbar semester inú parí so a tún ní àwọn méjì ẹnìkan ló ṣẹ́kù so tó fẹ́ wọ ayọ́síṣẹ́ báyìí ní section tàwà yìí nìsìn so alhamdulillah nígbàtà àwọn olùkàn yẹn àwọn èèyàn bá wọn wà lórí ẹ̀ but kìíṣò nìkan là ń ṣe a ní ìrànlọ́wọ́ fáwọn opó náà in fact àwọn opó àbáwọn tó wá kú díẹ̀ káàtó ẹlòmí wọ́n ṣe pé bí alùsùn náà lẹ́ fi kọ́dà àwọn tá a ṣe fún àwọn tẹ́mọ́sá àwọn jàǹfààní ẹ̀jù àwọn tẹ́sà alùsùn náà nínú ọmọ òrukàn aníṣe yìí ọmọ òrukàn tá a ní wọ́n lé 30 Allahu Akbar so tó bá sọ pé àwọn tó jẹ́ pé alùsùn náà lélẹ́ yìí a ṣe mọ́ ronú ni Allahu Akbar torí ẹ̀ fi pé ẹni yìí ọmọ ẹ̀sùn náà ìyá rẹ̀ ò borí àbí bàbá rẹ̀ mo lè gbogbo ẹnu sọ pé kò sí pé ọmọ alùsùn náà lélẹ́ yìí pé wọ́n wà bẹ́ẹ̀ mo fẹ́ ní kò sí tó bá wà mú ìsọ́ báyìí kò sí mú sọ kò sí so bẹ́ẹ̀ náà ni àwọn táwọn sí ìrànlọ́wọ́ fún kọ́dà ó ní ìyá kan tàbí ìrànlọ́wọ́ fún rí ìyá ẹ̀ náà wá láti polówó ni ó ti pẹ́ díẹ̀ ìyá ẹ̀ ló ń fẹ́ sí business náà ni àwa wá owó àpò fún ìyá ó wá dìgbà kòró ìyá tó wá padà ìyá wọn á rí fáwà sí nǹkan tó wọ́n ṣe ó ló sì dìgbà owó tó ń fi sówò yẹn tó bí a máa ń ra nǹkan fẹ́ sí àìkówó lé wọn lọ́wọ́ a máa ń ra ní ó ní lòun jẹ lòun mú kòró ló gbé lọlé so ó tún wá encourage wa a tún wá sí padà fún yàn ẹ̀rọ ata tàti rà fún yàn yóò tó mẹ́ta mọ́sínì irú ẹ̀rọ ta ìdí sí yẹn nìkan ló jẹ́ alùsùn náà tàà fún bákan náà mọ́sínì rán sọ àti fáwọn èèyàn bẹ́ẹ̀ ni mẹ́ta so ó tún wá nígbà kan wípé àwọn ọmọ tó wà ládùúgbò bó láti ẹ̀mpá àwọn èèyàn nígbà yẹn àwọn ẹ̀yà ara ọ̀kadà wà ra ọ̀kadà 4
nígbà yẹn a fẹ́ bùn àwọn èèyàn ni àwọn èèyàn mọ̀ yá bùn wọn ẹ jẹ́ ká ní ká máa sanwó rẹ̀ tó máa ń sanwó rẹ̀ a tún fi ra omi àwọn fáwọn èèyàn so bá sáà sí náà òjijì náà ni mọ́ sí ní kan wọ́n so làbá láǹfààní rẹ̀ mọ́ láti ṣe so àwọn ètò báyẹ̀ a ní ètò fọ́mọ òrukàn a sì tún ní fún àwọn opó so àwọn ìrànlọ́wọ́ mẹ́ta máa ṣe fún yẹn pé mo fẹ́ rẹ́ntì ilé àrò ṣe gbogbo ẹ̀bá so tí a máa ṣe a ní foundation dé tí foundation tó pé tó ń take care opó ọmọ òrukàn àti àwọn aláìní bákan náà ní mọ́sálásí náà lájínà tẹ́ pé ń mójútó ọ̀rọ̀ nulé láàrin lọ́kọ láya tí problem bá ṣẹlẹ̀ láàrin wọn eléyìn ò tí ju àárín àwọn jàmáà wa náà lọ bákan náà a ní school yẹn nísìnyí àti ní secondary school so a máa bẹ̀rẹ̀ sí ní kọ́ wáyẹ̀kì ní lẹ́sí ẹ̀ so bákan náà a ní lájínà tí ń mójútó àwọn ọmọ kéékèèké because a rí pé nígbà táwọn kékeré kò sẹ́ni tí ò lè bá wa wí òun ló ní káwùjọ dáńgbà náà kọ́dà ara àta yóò lúyàn tára rí ó ya èyàn ní délé sọ torí pé wọ́n mọ̀ pé kò ní lú ọ lórí ìyàn jẹ́ àwọn ìpín kan yóò sí mọ́ kí la lè ṣe lábí wá dá ìjẹ́ yẹn lẹ̀ pé àwọn ọmọ gbogbo àwọn ọmọ ẹni ọmọ ni àwọn ọmọ aládùúgbò àtàwọn ọmọ aláwọ̀ àmẹ́ so alhamdulillah wà láyé kan yẹn sì sórí débi pé àwọn ọmọ yẹn inú púgà táwọn ṣe fún wọn a máa ń mú wọn lọ fíṣítì àwọn àfáà súnnà gbogbo àwọn àfáà súnnà ó fẹ́ ní àfáà súnnà kan tí wọ́n tí gbogbo àwọn àgbàgbà láti mọ́ dé àáṣẹ́ mú wọn lọ́dọ̀ àwọn kéèkéé àfáà súnnà kọ́dà wọn lọ́dọ̀ Sunday ọ̀tún làbí Sunday wọn lọ́dọ̀ Dr. Sunday wọn ni wọ́n lọ so láti kẹ́kọ̀ọ́ náà mọ̀ pé àwọn àfáà súnnà lélẹ̀ yìí so adáwọn ẹ̀kọ́ mi kọ́dà oníjọ́ kan tí a lọ sọ́dọ̀ Dr. Ajíjọlá Kéwú kọ́lọ̀bà ìṣẹ̀lẹ̀ àdìgbòdára fún wọn ká lè mọ̀ pé àwọn kìnnìyàn ńlápa níjọ́ tá kọ́ lọ sọ́dọ̀ Professor Aláró wọ́n sọ láì fún àfáà máa sọ láì fún wọn ọmọ kan á bá mi àwọn àfáà tó wọ́n bẹ́nu ó ní òun fẹ́ dàbí Professor Aláró kí lòun ló ṣe wọ́n fẹ́ ṣe tó lè ṣeré bàtà lọ sọ́dọ̀ Dr. Ajíjọlá àwọn náà sọ láì fún wọn ó wá lọ́mọ kan àwọn òbí rẹ̀ wọn a ní program Quran àti Arabiya àwọn òbí rẹ̀ láǹfààní àti ṣe kó ṣe Arabiya àti Quran Quran papọ̀ so gbà tí Dr. Ajíjọlá wá sọ̀rọ̀ ìgbésí ayé wọn wọ́n wá pé Kùránì wà ń bẹ wọ́n ká ọmọ yìí la wọ́n wá bá mi nígbà tán pàǹsí lọ́sọ̀rọ̀ dókítọ̀ yìí wọ́n ti sọ̀rọ̀ Kùránì yìí wọ́n náà fẹ́ ka Kùránì pé àwọn òbí wọn sì lágbára rẹ̀ kí n dákùn tó lóhun kí n jẹ́ kó mọ̀ ṣe kí n jẹ́ kó mọ̀ ṣe Kùránì lè kéwù ni tí ó sì ní sanwó múra ọ̀dà pẹ̀lú ògbọ́n lọ́mọ ṣe so nǹkan yẹn àwọn táàrí lásán àwọn táàrí àwọn àìmọye wá bẹ́ẹ̀ so kò sí tí ẹ bá lè ṣerú kan báyìí kọ́dà àwọn ọmọ wa láì ṣe pé ó jẹ́ jẹ́mọ̀ báyìí kẹ́yìn kan dìde jọ kan èmi àtàwọn fámílì wa kàkà dìde Professor Alákóredé o Sheikh Ajíà o èmi àtàwọn ẹbí mi o àmọ́ asálàmà sí yín o ká sì béèrè àwọn abẹ́rẹ̀ kan lọ́wọ́ wọn kan sọ yóò ní ẹ̀mọ̀ ìfísìtì wọn yóò ní ìlápa lára wa so lára àwọn ètò tí à ń ṣe fún Jazakumullahu khairan ọlọ́wọ́ àsán ní ẹ̀san dáadáa ní ìparí torí àwọn ẹlòmíín wà tó jẹ́ pé wọ́n fẹ́ràn ẹ̀sìn púpọ̀ àmọ́ wọ́n rí discouragement ní ṣókí ẹ̀bá gba àwọn èèyàn ní ìmọ̀ràn ẹlòmíín sọ pé àìmọ́ ṣe súnà yóò má ṣe ẹ̀bá gba àwọn nímọ̀ràn. ṣe àwọn tánìkà àìmọ́ ṣe súnà wọ́n rí wífa wọ́n rí wí tí ẹ bá rí ẹlòmíín ń súnà míì nínú ilé rẹ̀ àsúnà ní wòye sí lóòótọ́ o àwa kọ́lá wọn máa fi compare pé ṣe bí súnà yìí náà lágbájá ń ṣe ẹ má jẹ́ àwọn táwọn èèyàn sọ kò sí bí tó sí bàjẹ́ o ẹ má wo ìbàjẹ́ bẹ̀ tẹ́ bá ti rọ́mọ tó fẹ́ ṣe súnà ẹ má sọ fáwọn èèyàn tẹ́ bá rọ́mọ tó fẹ́ ṣe súnà ẹ gbà láàyè kó ṣe tó wá padà yá inú yóò padà dùn nígbà táwọn náà fẹ́ ṣe súnà àwọn alájì wọ̀ gbà bá wọ́n lọ ní ṣe títí ọlọ́run wá lo àwọn pè àbákan ní àbẹ́ lẹ́kù ọlọ́run sábà bí so wọ́n sàpadà gbà so táwọn máa ẹwọ ní ìsìnbáyìí kan tó wá kú inú wọn dùn alájì àwa náà kan tó kú inú wọn dùn àwọn aládùúgbò gan wọn orí wa lọ́wọ́ burúkú o so tọ́wọ́n bá fẹ́ ṣe súnà èyí tó fẹ́ ṣe súnà gangan ọmọ yín èyí tó jẹ́ ti yín nù tó pé Ànábì sallallahu alaihi wasallam ó ní tọ́mọ̀ yẹn bá ti kú inqata anhu amalu iṣẹ́ rẹ̀ ó dúó ni bí yẹn bá ti kú nísìn ó kírun ó kọ̀ lọ́dà rán palẹ̀ fún ó gbáwẹ̀
àmúgbà tó bá ti kú kò nínú kí mọ́ kò ráwẹ́ gbà mọ́ Ànábì ní àwọn nǹkan mẹ́ta kan ó sì wà tí ó ṣẹ́kù fún ọ inú tí ó ṣẹ́kù fún yàn òun lọ́mọ Ànábì dákọ̀ ọmọ sallallahu alaihi wasallam ọmọ tó bá lẹ́sìn tí ó ṣàánú yàn òbí tó bá ti kú tí ò bá ní ọmọ tí ń ṣe súnà nulẹ̀ rẹ̀ yóò mọ̀ pé nǹkan sí òun nítorí pé ẹni tó bá lọ́mọ tí ń ṣe súnà tó bá kú tọ́mọ yẹn bá tún wá ní lápánú sẹ̀mí ayé nígbà tí òkú yẹ kú tán bínú ní bá máa ń dùn lọ́rùn tó bá kú tán yóò lóhun rọmọ fílẹ̀ só tó délé yìí kò sí kan tí bẹ́ẹ̀ súnà ní Muhammad nǹkan méjì náà ni kí l'Ọlọ́run sọ kí l'Ànábì sọ èyí tó sì kẹta ni pé bó làwọn sàbẹ̀ sí gbọ́yé òun ni yàtọ̀ tí ń bẹ láàrin àwátájó súnà àtàwọn tí ń pèrè àwọn lóṣùnà tó wọ́n ṣe súnà tọ́lọ́pọ̀lọpọ̀ lónìí àwọn àmì ìbẹ̀rẹ̀ tán pé súnà gbọ́dẹ̀ nìkan fẹjọ́ ọmọ rẹ̀ sùn mímí àyínà ibi títí ṣe òun náà lóhun ṣe súnà náà ni ó sì tìyàwó rẹ̀ mọ́lé kọ́dà bí pé kò yí pé ìyàwó rẹ̀ jáde inú ilé náà ló ti mọ tọ́lẹ̀tì kẹ́rin kí ìyàwó mọ tọ́lẹ̀tì inú ilé báfẹ́ ìjọba àti ilẹ̀kùn ẹ̀rọ ẹ̀wọ̀n ló lẹ́nu àwọn wọ́n sì ṣe súnà náà ni sáà bí ṣe rí léyìn so àwọn náà ń lo kìtà wọ́n sì lo súnà àmọ́ wọn ò lo ìlànà àwọn àgbọ́yé àwọn sàábí Ànábì sallallahu alaihi wasallam so ẹ̀yin òbí tẹ́ bá rí wọn tó fẹ́ ṣe súnà ẹgbà láì kó ṣe o nítorí pé tẹ́ bá yóò ṣe súnà yóò ṣe nǹkan mí o tó bá wá ṣe nǹkan mí yóò bòkọ yín jẹ́ nígbà bá lọ sí kọ́ọ̀tù ńkọ́ àbí lọ sí yahoo ńkọ́ àbí lọ sí àwọn bídíà míì tí ò mú tó padà áyàkúyà tó fàṣẹ fáwá yí lérí ẹsẹ́kàwọn ń sàdúrà tán sí yí lérí so ká ṣe sùúrù fáwọn ọmọ náà kájí kí wọ́n ṣe Ọlọ́run ó gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa. Assalamu alaikum ní àti àárọ̀ òun náà ni pé àwọn àfáà wa tí wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ àwọn náà ni àfáà wa tí wọ́n jẹ́ ìmáàmù Fatima Mosque ní ìlú Ìlọrin àwọn àfáà wa tí a gbà ní àlejò náà ni àfáà wa Usman Ali Bawa kí Ọlọ́run bá kó dákun kí ó bá wa san wọ́n ní ẹ̀san olóore Ọlọ́run bá kó dákun mọ́ṣáláṣí kọ́lọ́run jẹ́ kí ó túnmọ̀ gbòòrò sí jù báyìí lọ àti dé ìparí ètò fún àsìkò yìí abẹ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kí ó dákun kó jẹ́ kí gbogbo àwọn àfáà wa kó jẹ́ kí a rí wọn pẹ́ Ọlọ́run bá kó dákun kó bá wa bọ̀ wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà èmi àti àwọn àfáà wa à ń kíra pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk